oníbodè rẹ̀ o akíkanjú ni oníbodè rẹ̀ o akíkanjú ni Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá akíkanjú ọmọlúwàbí dé o oníbodè rẹ̀ o akíkanjú ni. Oníbodè oníbodè o. Oníbodè 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 o. oníbodè Ààrẹ òpìtàn Laji Abbas. oníbodè oníbodè ilẹ̀ Yorùbá. oníbodè mo máa ṣe àdúgbò. oníbodè mo fẹ́ kógun jalẹ̀ Yorùbá. oníbodè ọpẹ́lọpẹ́ oníbodè o. oníbodè Ààrẹ Laji Abbas. oníbodè Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá. oníbodè mi ò jogun ìtàn jà wá o. oníbodè mo bàtàn wa jẹ́ lọ́jọ́ sí. oníbodè ọ̀rọ̀ lámúdúdú pẹ̀lú Odùduwà. oníbodè wọ́n ní Mẹ́kà ló ti wá. oníbodè oníbodè ló jẹ́ ká mọ̀ o. oníbodè ó jìnnà síra wọn rárá. oníbodè olójúlówó ìtàn ni ẹ máa sọ. oníbodè ẹ má ṣe pa lọ́mọ o. oníbodè ìtàn yàtọ̀ sárùsọ. oníbodè gbogbo ọba ló ń dúpẹ́. oníbodè gbogbo ìjòyè ló ń fò fáyọ̀ o. oníbodè pé lásìkò tiwa. oníbodè akíkanjú ọmọlúwàbí dé o. oníbodè 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 o. oníbodè 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 o. oníbodè oníbodè dé o. akíkanjú ọmọlúwàbí dé o. ẹni Elédùà rán o. ó yàtọ̀ sáwò ṣe. Ààrẹ òpìtàn kálékákò Laji Abbas. akíkanjú ọmọlúwàbí o. lónìí bájá ò làwọn a máa gbó wàwàwà ìran àgbo wọn á sì máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ọmọdé ò làwọn bàbá rẹ̀ ní kọ́pẹ́rì. olójúlówó ìtàn ni ẹ máa ń sọ. ìtàn yàtọ̀ sáà lọ ìtàn wúwo gbẹngbẹngbẹn bí ó ṣe rìn. wọn mọ̀ gba tọ́gẹ̀dẹ̀ ẹjọ́ olóko ti pa nsẹ́kẹ́ pariwo ẹ̀bọ bẹ́tù bọ́n ò bá gba adájúmọ́ lọ. gbogbo lọ́ba lóye orí adé ọ̀run lẹ̀kẹ̀ gbogbo ìlú ló ń dúpẹ́ o. gbogbo ọmọ kóòtù Ojire diaspora wọn ló ṣe o. Laji Abbas wọn báṣẹ́ lọ ẹ̀mí rẹ̀ ò ní sẹ́rí. ikọ́ kan ikọ́ bala ikú ìpẹ́ta lójú wọn fọ̀gẹ̀rẹ̀ ìtàn balẹ̀ ọlọ́run lọ́rán ọ kì í ṣe èèyàn rárá. Laji Abbas tiwa ó yá máa kòdòdó sílé onídodo kó o múdò délé onídodo kó o ra dodo padà wá kólódó. wọ́n ṣe bọ́lódò níbèrè iye odó tó todó fónídodo àtodó àti dodo wọ́n ń bẹ nílé onídodo nídò. akíkanjú ọmọlúwàbí dé o. òdodo tán lẹ́ẹ̀ máa ń gbọ́. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà lórí ìkànnì wa náà ní o ìtàn Yorùbá. àkọ́kọ́ o mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. ẹ̀yin tó ṣe gbẹ̀yìn gangan ní ìtàn tẹ́ẹ̀ ní tán ẹ̀yin ní àṣà tẹ́ẹ̀ ní sá ẹ̀yin lẹ́ ń dá aṣọ́rọ̀ wa pé bóò ní ìtàn àti àṣà wa bóò ní òní ṣe ní parẹ́ bóò ní ohun àjogúnbá àwọn bàbá wa bóò ní òsì ní wọ́ọ̀kùn. àsìkò tí a wà yìí àsìkò tó ṣe pé ọlọ́wọ́ fúlágì ni wọ́n ti mọ̀ pé ìpalẹ̀mọ́ kùrù kẹ̀kẹ́ ètò tí a fẹ́ ṣe ó ti ń bọ̀. mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá à ń bá wa pín fúláyà àti jíngù tá a ṣe mo dúpẹ́ gidi gan lọ́wọ́ àwa tá a tún bá wa pín káàkiri pé ojúṣe tiwa náà ni. ẹlòmíì pín káàkiri lórí WhatsApp ẹlòmíì pín lórí group ẹlòmíì pín lórí péèjì ẹ̀. àdúpẹ́ àwa náà ń kópa tiwa fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá oríṣiríṣi ọ̀nà iná la fi kópa tiwa o. Ààrẹ Laji Abbas kò ní owó ṣùgbọ́n ó ní ọpọlọ tí Ọlọ́run bá fún un
ó ní làákàyè tí Ọlọ́run bá fún, ó sì ní ìgbìyànjú, ó ní akíkanjú nípa ìtàn Yorùbá. Eléyìí náà làwa ń lò láti fi gbé ilẹ̀ Yorùbá ní arugẹ. Gẹ́gẹ́ bí ká tó bẹ̀rẹ̀ ní tààràtàrà, ká tó bẹ̀rẹ̀, ṣé flagging tó ní àbí network? Network lọ́wọ́ á tó dáa, wá sí ìkọlọ́wọ́ àwọn ènìyàn. Tí a bá gbàgbé bí a ṣe ń pariwo rẹ̀ tó bá di inú oṣù kẹta, eléyìí tó ṣe pé ó kù oṣù, gbogbo tó kù ní ìsìnkú tó oṣù méjì mọ́, torí èròǹgbà wa ni pé ká tó mú àwẹ̀ Ramadan náà ni a máa ṣe ètò yìí pàtàkì ìtàn àwa Yorùbá. Ìlú Ìbàdàn náà ni a fẹ́ lò. A kéde hall àti agbègbè ibi tá a fẹ́ lò àti ọjọ́ fún wa láìpẹ́. Tá a bá gbàgbé, a fẹ́ ṣe ètò yìí láti jẹ́ ká mọ pàtàkì ìtàn Yorùbá. Bó ni ìtàn wo ṣe ní parẹ́? Torí pé ìtàn ló gbé ayé ró. Gbogbo ayé tẹ̀ ń wò, ìtàn ló gbé ró. Tí ò bá sí ìtàn, kò sí ayé. Tí ò bá sí ìtàn, kò sí èèyàn. Tí ò bá sí ìtàn, kò sí ìran. Tí ò bá sí ìtàn, kò sí ìpìlẹ̀. Tí ò bá sí ìtàn, kò lè sí ìlọsíwájú. Torí pé ìtàn yìí náà ni gbogbo kí n tẹ̀ bá fẹ́ jẹ́ láyé lórí ìtàn ni. Lórí ìtàn. Ẹ bá wá ní bóun ti tàn ṣe jẹ́, àjẹpọ́ntàn ti tán, àbí kí wọ́n wo inú ọpọlọ rẹ̀ pé nǹkan ti tán lọ́pọlọ rẹ̀, kò sí nǹkan kan ní ọpọlọ rẹ̀ nu. A ṣe ètò yìí nílùú Ìbàdàn pẹ̀lú ògo Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ń bá wa dá sí i. Ní àná, èmi àti akọ̀wé ìgbìmọ̀ àjọ ń sọ̀rọ̀, èmi àtàkọ̀wé, ẹ̀rù máa ń ba àwọn lórí pé ọjọ́ ló ti ń súnmọ́lé yìí, pẹ̀lú tó sì wà nílẹ̀ báyìí, pẹ̀lú tá a fẹ́ lò ní ẹ jẹ́ ẹ fọkàn balẹ̀, agbára Ọlọ́run ó gbé. A ṣe ètò yìí gẹ́gẹ́ bí a ṣe payamọ́ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. A máa ṣe ètò tá a pè ní pàtàkì ìtàn Yorùbá. A ṣe pẹ̀lú ògo Ọlọ́run. A ṣe. Ìtàn ò gbọ́dọ̀ tán, àrọ́bá ò gbọ́dọ̀ pakasọ, ìtàn ní tan náà ránmọ́ránmọ́, sọ̀rọ̀ tó bá lọ́dí ìgbín, torókùn ò lè gògògò kó má lè bí ó ti lálẹ́ wá. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o, ọmọdé ò bá tàn o, àbá àrọ́bá. Ìtàn Yorùbá ẹ. Wọ́n flagi program yìí, tó wá já tó ń lo bí ìwò, a máa wá ṣe nǹkan lọ́wọ́ àwọn flagging Nigeria Limited. Ẹ má bá wa tẹ love, ẹ sì má bá wa tẹ like, ẹ má bá wa pín ètò yìí. Ìtàn ò gbọ́dọ̀ tán, àrọ́bá ò gbọ́dọ̀ pakasọ, ìtàn ní tan náà ránmọ́ránmọ́, sọ̀rọ̀ tó bá lọ́dí ìgbín, torókùn ò lè gògògò kó má lè bí ó ti lálẹ́ wá. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o, ọmọdé ò bá tàn o, àbá àrọ́bá. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. Ọmọ Ootu Ojire, àsìkò tó ká jẹ́ kí gbogbo ayé ó mọ pàtàkì ìtàn Yorùbá. Ìtàn wa kò gbọ́dọ̀ kú, ìtàn wa kò gbọ́dọ̀ parun. Oníbodè ti kópa tirẹ̀, akíkanjú ọmọlúwàbí ń pè wá. Káwá kópa tiwa, kí ètò ńlá yìí lè wáyé nílùú Ìbàdàn. Gbogbo ọmọ Oòduà kárí ayé ni ètò yìí kàn. Ààrẹ Laji Abbas nìkan ò lè dáṣe. Ojúṣe gbogbo wa ni. Káwọn tí ò mọ̀ gbà táwọn baba wa ń pàjùbà àṣà, ká má bàa wá tẹ̀yìn pẹkọrọ wa. Lásìkò tá a mọ̀ dágbodò àṣàgúnyán jẹ. Kọ́rọ̀ wọ́n mọ̀ di pé àwọn aláwọ̀ funfun ni ó padà máa kọ́ wa láṣà wa. Gbogbo ọba àlàyé, ìjòyè, bọ̀rọ̀kìnní, parakoyí. Ẹ jẹ́ ká jọ ṣe onígbọ̀wọ́ ètò yìí. Àkọ́kọ́ orú ẹ̀ nínú ìtàn Yorùbá nìyí. Fún àtìlẹ́yìn àti onígbọ̀wọ́, ẹ kàn sí Ààrẹ Laji Abbas lórí +234 8023 68 7432. Ìtàn Yorùbá ò gbọ́dọ̀ di àjàsọ àjàrò àròsọ èdè lásán. Ó dọwọ́ gbogbo wa o. Ẹ jẹ́ àjọṣe. A dúpẹ́ lọ́wọ́ gbàwá tí a ti bá wa dá sí pátá, tá à ń gbìyànjú pé bí ètò yìí ó ṣe wáyé. Gẹ́gẹ́ bá a ṣe sọ, GTB Bank náà ni à ń lò. Bank náà ni à ń lò, GTB Bank. Account number ní 0725943605. Laji Abbas náà ni ó ń bẹ ní orí rẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, inú oṣù kẹta náà la fẹ́ ṣe ètò ńlá yìí. Omi sì tó ń bẹ ní àmọ́, torí a kàn sí àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀, àwọn aláṣẹ gbogbo, torí ètò tọkàn gbogbo ọmọ Yorùbá ni. Ìtàn ò gbọ́dọ̀ tán, àrọ́bá ò. Ẹ máa bá wa tẹ love, like, ẹ dẹ̀ máa share ètò, ẹ máa comment, torí àwọn tí wọ́n kọlu péjì Ìtàn Yorùbá.
ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wọ́n fẹ́ háàkì wa tọ́lọ́run ò fún wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n ń tọwọ́ bọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀, Ọlọ́run jù wọ́n lọ. Ọlọ́run jù wọ́n lọ. Báyẹn ṣe rí nù inú oṣù kẹta ọdún tá a wà 2024 yìí náà la fẹ́ ṣe ètò tá a pè ní pàtàkì ìtàn àwa Yorùbá. Pàtàkì ìtàn àwa Yorùbá. Ojúṣe gbogbo àwọn pátá ni láti dá sí i, kò yọ ẹnìkankan wálẹ̀ láti dá sí i. Kò sí nǹkan míì tí a fi ètò yìí sùn. Òun náà ni láti jí ìtàn Yorùbá padà. Ó mà wá dá bóyá nẹ́tíwọ̀kì ni, bóyá flagging ni, ṣùgbọ́n nẹ́tíwọ̀kì MTN dúró dáadáa. Ti Glo yẹn náà ti ẹ̀ ṣe. Adẹ̀ tó ti ní kọ́lọ́run tó ṣàánú, àná la tó sáré lọ ra kíní Airtel pé ká tún lè máa lò lẹ́yìn ìgbà tá a ní orí fóònù. Ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run, multilink wa bá a ṣe sọ, ó máa mo ní multilink Starlink wa ó máa tó dé nígbà tí a ti order rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. Tó bá dé, a ṣe ń rọ̀ ìjọba Nàìjíríà. Starlink Nàìjíríà nìkan ló ti wà láfíríkà, ṣùgbọ́n aburú bẹ̀ ni pé wọn ò ní ọ́fíìsì kankan ní Nàìjíríà. A ṣẹ̀ṣẹ̀ lọ order rẹ̀ láti Amẹ́ríkà wá ní. Ohun tí ó yẹ kó ju bóyá bí kí lorúkọ ẹ̀ gbogbo ẹ̀ tí ó yẹ kó ju bóyá bí 50,000 naira sí ọ̀pọ̀ ju àìrú ẹ̀ 50,000 naira bí 416,000 naira ni. Torí pé kò sí nǹkan mìíràn tó jó rí bẹ́ẹ̀. Ẹnì kọ̀ọ̀kan order ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni. Àmọ́ tó bá ti gbé wọ́n bá gbé wá tí wọ́n ní ọ́fíìsì níbí, abala bí la fẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti Minister of Communication kí wọ́n bá wa wò, kí wọ́n lọ́fíìsì bí ẹnikẹ́ni tó bá fẹ́ rà. Apá àwọn ìtàkùn ayélujára tá ń lò àbáwọn bíi DSTV táwọn náà bá lọ́fíìsì bí ni yóò ṣe máa wọ́n náà nìyẹn. Torí náà àrò ìjọba wa ẹ bá wa mójútó ọ̀rọ̀ ti Starlink yẹn. Bóò ni wọ́n ṣe ní tó ṣe pé láwọn ìlú kọ̀ọ̀kan a lè máa ríra bá a ṣe lè wọ ọ́fíìsì àwọn DSTV tá a lè rà ká lè rí Starlink náà rà bẹ́ẹ̀. Lónìí ẹ tí ó bá ra Starlink yóò ọ̀dà ẹni tẹ́ bá lọ sórí Jumia pẹ̀fẹ́ wò bí 1.2 million 2 million ni wọ́n ń gbé sí. Nígbà tí ò sí ní Nàìjíríà ni wọ́n ń gbé sí. Èyí tí ó yẹ pé gbogbo ẹ̀ gan láàárín 20,000 sí kí lorúkọ ẹ̀ sí 50,000 ni. Ìkíni ló yẹ kí wọ́n máa tà. Ṣùgbọ́n à ń rọ ìjọba torí a dúpẹ́ fún ìjọba tó ń bẹ́ẹ̀ pé wọ́n ń gbìyànjú. A mọ̀ pé lágbára Ọlọ́run nínú ọdún yìí dúdùn lọ́sàn ó sọ fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ògo Ọlọ́run. Dúdùn ni ọ̀sán ó sọ fún wa pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀rí tí yóò bá ti dúró a tó bọ́ lọ́wọ́ àwọn network. A sì fẹ́ kí ìjọba tọwọ́ bọ ọ̀rọ̀ àwọn network provider Nàìjíríà. Torí lójú tiwa bí ìpè irinṣẹ́ àlòkù ni wọ́n ń rà ni wọ́n ń lò. Kí ló dé tó ṣe pé gbogbo ìgbà ní network wọ́n máa dà wá láàmú. Ẹ ra irinṣẹ́ tuntun. Èyí tá a gbọ́ kíjọba ó ṣèwádìí bóyá òótọ́ ni èyí tá à ń gbọ́ táwọn èèyàn sọ ni pé àwọn irinṣẹ́ táwọn MTN bá ti lò kù ní South Africa ni wọ́n ń kó wá sí Nàìjíríà. Ìdí nù tí ò fi dáa pé àwọn irinṣẹ́ tí wọ́n bá ti lò kù ọ̀pọ̀lọpọ̀ wọn irinṣẹ́ àlòkù wọn lọ ń rà. Ẹ wo ìgbà tí àwọn Opay, Palmpay, Moneypoint tí gbogbo wọn dé ni ló já yé wa pé àwọn bank app wọn ó lè wà strong tó sì pé láàárín 2 seconds gbogbo nǹkan ó lọ. Ẹ wo gbogbo wọn ní ìsìn báyìí owó rádaràda tí wọ́n máa ń já wọ́n ti ń dínkù. Owó òfò tí ń já nígbà táwọn yẹn ni kí lẹ̀ ń já owó àwọn èèyàn fún. Wípé à ń lo app yín gan ó yẹ kẹ́ ẹ máa fún wa ní commission lórí ẹ̀. Pé ẹ ń lo app àwọn bank mọ iye owó tí wọ́n generate lé lórí. Wọ́n á tún máa já owó wá ń jàkújà. Gbogbo eléyìí náà la fẹ́ kí ìjọba bá wa tọwọ́ bọ̀. Irú àwọn irinṣẹ́ wo ni wọ́n ń lò láwọn bank tó ṣe wípé ìgbà míì a fẹ́ send owó yóò delay. Ẹ bá ti gbọ́wọ́lé Opay rí kò fail rí. Nígbà pé irinṣẹ́ tuntun ni wọ́n kó wá. Gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ìdí náà tá a fẹ́ sọ pé kí ọmọ wa kó wà níbẹ̀. Pé tọ́mọ wa bá ti wà níbẹ̀ a lè rí àǹfààní. A lè ra àwọn àǹfààní níbẹ̀ tá a bá ní ọmọ wa ní òkè. Iná a sì dúpẹ́. Tá a bá láwọn ìgbésẹ̀ tí Aṣíwájú gbé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó pẹ́ ká tó rà rẹ̀ tó lè gbérú ẹ̀ pé àfẹ̀sọ̀kàn èèyàn wọ́n sì sáré gbà wọ́n bíi méjì lọ pé rárá
ìjọba tèmi kì í sí pé a máa gbọ́ pé nìkan kówó jẹ́ o nínú ìwé ìròyìn kọ́, ìjọba mi ò gbé ìgbésẹ̀ lé lórí ni. Fáwọn tá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa inú oṣù kẹta iná ni a fẹ́ ṣe ètò ńlá tá a pè ní pàtàkì ìtàn ọmọ Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ àwa tí a ti bá wa dá sí, àwa náà tí a ti ìdásẹ́ jẹ́ kí a dá sí, ojúṣe gbogbo wa ni gbogbo wa sílẹ̀. Mo wá kí wa àwọn ọmọ Ootu Ojire, mo kí wa nílé Ifẹ̀ níbi ojúmọ́ ti ń mọ́ wa, mo kí wa láké, mo kí wa lókò, mo kí wa ní Kétu o, mo kí wa dé odò onínàná, mo kí wa dé ilẹ̀ mìnìjọ̀jọ̀ ní Congo, mo kí wa ní Burkina Faso, mo kí wa ní Ghana, mo kí wa ní Ivory Coast, mo kí wa ní Togo, mo kí wa káàkiri tìbútòrò ìgboro tí ọmọ Ootu pẹ̀kadé, Brazil, Cuba, Haiti, mo kí wa lamẹ́ríkà, mo kí wa wọ China, mo kí wa ní Australia, mo kí gbogbo pátá. Ọmọ Ootu, mo fẹ́ ká mọ àmọ̀dájú lórí ètò tá a fẹ́ ṣe wípé kìí ṣe ètò ẹnìkan, ètò gbogbo wa ni. Ìlànà tá a sì fẹ́ fi gbé kalẹ̀ náà ni wípé kó jẹ́ ètò gbogbo wa. Àwa tó ń bẹ láyé ni o, àtún sí láyé mọ́ ni o, tí ó mọ̀ lọ bẹ́ẹ̀. Tọ́lọ́run bá wa ṣe tí àwọn ìjọba wa tí wọ́n bá gbọ́, tí wọ́n bá kọjú síbi tí a kọjú sí lórí ọ̀rọ̀ ọ̀tàn, táwọn náà bá tẹ́wọ́ gbà lọ́jọ́ iwájú, kò sí aburú ńbẹ̀. Kí ló jẹ́ ó rí bẹ́ẹ̀? Tí a bá wògbà tí a ti bẹ̀rẹ̀, àwọn tó ti ń tẹ̀lé mi bọ̀ tó bá di oṣù kejì ọdún ní ó pé ọdún 14 gbáko tá a ti bẹ̀rẹ̀ Ìtàn Yorùbá lórí Facebook. Gbogbo nǹkan tá à ń ṣe àgbékalẹ̀ nílànà pé ọ̀fẹ́ ló bá dé. Àwọn tó mọ̀ mí láti ìgbà tí WhatsApp tó bẹ̀rẹ̀, tá a máa ń fáwọn èèyàn ní ìtàn ní orí WhatsApp, àìgbà owó lọ́wọ́ ẹnikẹ́ni, free of charge náà la máa ń fáwọn èèyàn ní ìtàn lórí WhatsApp. Tá a bá ń ṣe nǹkan free of charge ni, gbogbo tá a bá fẹ́ ṣe, táwọn bá fẹ́ gba PDF free ni, torí wípé ìtàn ń kú lọ. Ètò tá a sì ń ṣe yìí ó yàtọ̀ sí ètò just program, kìí ṣe entertainment program pé a fi entertain àwọn èèyàn. Ètò ilé ẹ̀kọ́ ni, ìtàn ni, tó ṣe wípé ó sì gba iṣẹ́ ìwádìí. Kìí ṣe pé mọ̀kànlélẹ́mí náà kàn fẹ́ jáde o, mo fẹ́ sọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ tó sọ tó ṣe pé àwọn ọlọ́pọlọ wọn ò jókòó tì, ẹlòmíì ń gbọ́ bí ẹ̀mẹ́ta, ẹlòmíì á máa gbọ́ bí ẹ̀mẹ́rin, ẹlòmíì á máa gbọ́ bí ẹ̀márùn ní ọ̀rọ̀ tá a bá ń sọ. Ìdí nìyí tá a fi wá gbélẹ̀ fún gbogbo wa pé ọ̀fẹ́ ló bá dé, kò bá owó dé. Ká ṣe lọ́fẹ̀ẹ́ kí gbogbo owó sì lè máa jẹ àǹfààní rẹ̀. A wá fẹ́ ṣe ètò yìí ní inú oṣù kẹta, àsìkò tí a wá ń retí gbogbo wa lọ́ba lọ́ba níjòyè káwa náà ò sojúṣe wa àti gbogbo àwa aráàlú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ó ti jẹ́ kinní kan jẹ́ àṣà wa, pàápàá àwa míì tọ́lọ́run bá bẹ́gi ọlà fún. A mọ̀ pé ó yẹ kó wá bá wa, kó mú iv wá, kó mú gbá wá, ó ti kọ́mọ̀ nínú àṣà wa. Tá a bá wo tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó bá ti di agbègbè tó kàn mí, mi ì ṣẹ̀ṣẹ̀ mú fóònù kí n ṣẹ̀ṣẹ̀ wá máa pe kábíyèsí o àbí lágbájá o, ká tó lè fọ èsì tó yẹ ká fọ̀, ká tó lè fọ èsì tó yẹ ká fọ̀, ojú ẹsẹ̀ là á jáde tá a sì sojúṣe tiwa. Ẹni tí nǹkan míì bá ṣẹlẹ̀ tágbẹ́gbẹ́ tó bá kan ẹlòmíì tí bá wá rí tí bá ń ṣe rèrè inú mọ́ fi bí mi pé rárá, sojúṣe ti ẹni ẹjọ́ kọ́ la ní orò, sojúṣe rẹ ni kó o ṣe. Torí wípé ẹ wò gbà tí ọ̀rọ̀ ìtàn ń ṣẹlẹ̀, a ní àwọn professor of history rẹpẹtẹ, aláwọn history student, aláwọn historian rẹpẹtẹ. Nígbà ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ wọ́n fẹ́ dàtànlẹ̀ Yorùbá rú ní oríṣiríṣi agbègbè tó ti wá. Ó wá látàgbàgbé ilẹ̀ àwọn Fúlàní, ó wá lágbàgbé àwọn Ìgbò, ó wá lágbàgbà àwọn pásítọ̀ ilẹ̀ Yorùbá, agbàgbé àwọn àfáà ilẹ̀ Yorùbá, agbàgbé àwọn Ìlọrin, agbàgbé ọmọ Yorùbá míì gan tí ó mọ̀ tán,
agbàgbé ọba Yorùbá míì gan tí ọmọ tàn àjò tutù tá a fi ń bomi pa bí ṣe ń gbóná náà là ń da omi sí i. kí ló fà á? ìní wípé ìtàn ń ló lágbára jù ìtẹ́lómìn bá dẹ̀ gbọ́ iná ni ẹ wo lẹ́yìn ọdún tó lọ wọ́n ṣe ètò pẹ̀lú ọba kan ìkan lára àwọn bàbá mi nìbàdàn wọ́n ṣe ètò pẹ̀lú kábíyèsí wa. bàbá mi wo ló ṣètò? ọ̀túnba kọ́lá olóòtú mọ́gàjílẹ̀ adésún kọ́lá olóòtú wọ́n ṣètò pẹ̀lú kábíyèsí olúwo tilẹ̀ Ìwó. ẹ wo iye àwọn èèyàn tó wo ètò, ṣùgbọ́n tẹ́ bá wo ètò tẹ́ bá farabalẹ̀ torí pé iṣẹ́ tiwa tó yé èmi ni ẹni tó ń béèrè máa tó ń béèrè ọmọ tí ń béèrè. bàbá kọ́lá olóòtú kìí ṣe ọmọdé nínú sọ̀rọ̀sọ̀rọ̀ àti ká béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn. wọ́n mọ ètò tá a lè ṣe tá a fi gbé èèyàn sáyé tí gbogbo ayé ó pàtẹ́wọ́ fún èèyàn. àwọn sì mọ ètò tí wọ́n lè ṣe tí wọ́n jáyé ọmọ pé kò sí nǹkan kan lórí ẹni. ẹ wá wo ètò yẹn bó ṣe go viral. kẹ́ni kírú àwọn èèyàn tó wá rí ètò yẹn ọ̀pọ̀lọpọ̀ kọ́mọ̀ rí ètò Aare òpìtàn Laji Abbas rí. ìyìn tí wọ́n kábíyèsí olúwo sọ̀hún ni wọ́n máa pè nítàn. ìdí nu ta fi máa ń jáde. bàbá mi lolúwo jẹ́ àmọ́ wọn ò mọ ìtàn. kìí ṣe àbùkù ká sọ pé ẹ mọ̀ tàn, ẹ̀rí ní ìtàn, ẹ̀rí ní ìtàn. tá bá sọ̀rọ̀ nípa ká tọ́jú aráàlú ká ṣe dáadáa sílùú ọlọ́run fi yàn kẹ́ kábíyèsí olúwo. ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ ọ̀tàn ẹ̀ sí ń bẹ̀ rárá. kí ló dé fi sí ń bẹ̀ ni pé ìtàn tẹ́ ń pa gan tí wọ́n ń tako ìsìláàmù tẹ́lẹ̀ ń jà fún. ìtàn yín gan tó wá ń tako ẹ̀sìn islam. bó ni ìtàn yín ṣe ń tako ẹ̀sìn islam? ẹ̀yin sọ fún wa yí pé Ilé Ifẹ̀ ní Lámúrúdù ti wá. tí gbogbo ìtàn gbogbo àwọn historian láyé kò sí kankan tó lè parọ́ àlọ́ báwọn. àlọ́ lè yùn torí wípé gbogbo ìtàn gbogbo ìwádìí ń jẹ́ òye wa wípé Lámúrúdù o tẹ́yìn ń pè ní nàmúrúsù o kò wá láti Ilé Ifẹ̀ o. ànábì Ibrahim o kò wá láti Ilé Ifẹ̀ o. tẹ́ láwọn ànábì bàbá wa sọ níbẹ̀ pé olúwo sọ pé ànábì Ibrahim gan ilẹ̀ Yorùbá yìí ló ti lọ. ó tako Islam fún rẹ̀ torí wípé Húrì ní Iraq ilẹ̀ ànábì Ibrahim ti wá 300 kìlómítà ní sí Baghdad. ó dàbí Ìlọrin sẹ́kọ̀ọ́ ni 300 kìlómítà ní Húrì ìlú ànábì Ibrahim sí Baghdad tí ṣe kápítà wọn lónìí. ìlú náà sì ń bẹ́ńbẹ́ dòní. débi pé àwọn oníwádìí ìjìnlẹ̀ wọ́n sì mọ ilé tí wọ́n ti bí orí pa ibi tí wọ́n ti bí ànábì Ibrahim ilé bàbá rẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀. ṣùgbọ́n ayé ti kú òǹbí pé kéèyàn kàn sọ ọ̀rọ̀. mo ṣe àwọn ètò kan bóyá lọ́dún tó lọ làbẹ́ tó lọ lọ́hùn nígbà táwọn ọ̀rọ̀ ń gbóná gidigidi gan mo wá fọ́n mo fìbínú fọ́n ọ̀rọ̀ ọ̀tà mo fọ́rọ̀ ọ̀tà. ẹnìkan wá pè mí ó ní Aare Laji Abbas ṣé gbogbo ẹlẹ́mọ ni mo ní rárá mọ̀mọ́ tọ́lọ́ ní ìmọ̀. ó lóun sì bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí òun ń wá gbogbo àwọn ẹ̀rí òun sì rí pé bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí. ẹni wípé ayé ẹ̀rí ni la wà. ká wá worú àwọn ọ̀rọ̀ yẹn Ọlámúrúdúdú ni ló di Lámúrúdù. Ọlámúrúdúdú ní tí ò papọ̀. ibi tá a sì ti ní ṣòro táwọn èèyàn ò mọ̀ kíní kan bẹ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀ lójú àwọn èèyàn wa pàápàá ẹni tí ó bá kéwú abẹni tí ó bá mọ history of Islam. àwọn ẹlòmíì ọmọ rò pé Islam bóyá bíi 200 years tí Christianity bẹ̀rẹ̀ sí ní gbalẹ̀ nílẹ̀ Yorùbá ní Islam náà gbalẹ̀. rárá o Islam ti wà nílẹ̀ Yorùbá 1200 years 1200 years. ẹ̀rí ìtaari tó sì tí ì ṣe jù iná ní ìwé Thomas tó pè ní Preaching of Islam. èmi gbọ́ orúkọ ìwé ìlẹ́nu bàbá wa Sheikh Adam Al-Afriki bàbá wa tẹ́ ní ilé kéwú Mọ́ríkàsì lágége ọlọ́ba wa kẹ́ bàbá ẹnu wọn lèmi ti gbọ́.
ó jẹ́ ìwé méjì pàtàkì tí mo gbọ́ lẹ́nu wọn mo ti kọ́kọ́ gbọ́ the history of the Yorùbá ìwé Reverend Samuel Johnson lẹ́yìn yẹn náà mo tún wá gbọ́ ìwé Walker Thomas tó kọ ìwé rẹ̀ tó pè ní the preaching of Islam ló fi sọ bí Islam ṣe tàn káàkiri gbogbo ayé pẹ̀lú iṣẹ́ ìwádìí ní ọdún 1913 ló kọ ìwé náà ọdún 1913 ló kọ ìwé náà mo ti fún àwọn èèyàn ní PDF tá a bá tó fẹ́ màá tó fẹ́ èèyàn ní PDF ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ sáà ti kàn sí mi lórí WhatsApp mi yín tó fún wa lórí +234 8023687432 màá tó fún wa láwọn PDF yẹn àtàwọn PDF mi tẹ́ bá fẹ́ free náà la máa ń fáwọn èèyàn. Òun wá sọ bí Islam ṣe lọ káàkiri sẹ́ni kìíní kan tí ò dẹ̀ yáwọn èèyàn tábà ní ká sọ reality àwọn èèyàn rò pé Islam ṣáájú Islam gbogbo ẹ̀rí àwọn oníwádìí Islam ilẹ̀ Yorùbá tó ṣáájú tilẹ̀ Haúsá àmọ́ náà bòmí ilẹ̀ yòó ẹ̀yin tẹ́ mọ̀ báwọn kò tó fẹ́ takò ẹ̀yin àáfàá o tẹ́ bá mọ̀ pé ẹ̀ mọ̀ tán ẹ̀ tó lè bẹ́ jáde o ẹ̀ kú mọ̀ pé bàbá yín rè yín tó kẹ̀rí wá torí tẹ́ bá ti gbọ́rọ̀ bí ilẹ̀ Haúsá ẹ̀ sáfẹ́ kúlẹ̀ lórí bí ìpè bẹ́ẹ̀ Kàábà wà Islam ilẹ̀ Yorùbá ó ṣáájú tibẹ̀ ìpele Islam nílẹ̀ Yorùbá a rí ìpele 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lára ìpele kan wá ní tí ń bẹ nínú preaching of Islam tó ń wá ń sọ̀rọ̀ nípa Islam tí ó tú fẹ̀ kìí ṣègbà tí ó ń sọ̀rọ̀ nípa Islam tí lè fẹ̀ iná ní Islam ni ó kárí gbogbo ilẹ̀ Yorùbá nígbà tí kábíyèsí wo Olúwo tilẹ̀ wò tẹ́ sọ yí pé tí ẹnìkan bá lè mú ẹ̀sìn tí Odùduwà ṣe wá ẹ̀sìn ìbílẹ̀ òòṣà tó Odùduwà bọ àwọn ò forí àpèrè ilẹ̀ múlẹ̀ kábíyèsí ìbàbá o ẹ má forí àpèrè ilẹ̀ àwọn ọ̀fọ̀ sí wẹ́wẹ́ o láti fi fọ́ngbà náà. Àkọ́kọ́ ṣé Odùduwà ṣé Muslim lódùduwà àbí Christian tá a bá lọ wo 11th century tí ọ̀rọ̀ preaching of Islam tó wáyé Tanod ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó jọyè wá pé gbogbo Ilé-Ifẹ̀ pagan ni wọ́n ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n abọ̀rìṣà ni wọ́n. Ẹ wá lọ sínú ìtàn ẹ lọ wo sẹ́túrì wo lódùduwà wá 11th century náà wọ́n gbé Odùduwà sí 11th century yìí ni iná wọn gbé Odùduwà sí tó Odùduwà gan fúnra rẹ̀ jẹ́ abọgibọ̀ ọ̀pẹ ṣùgbọ́n torí wípé asáàfẹ́ sọ̀rọ̀ kẹ́nìkó dẹ̀ jáde kọ́ máa sọ fáwọn wa wípé gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá àwọn Odùduwà wọn ò bọ òòṣà kí ni wọ́n wá bọ. Let's go back inú oríkì orílẹ̀ a máa rí báwọn bàbá wa ṣe lògbà ẹ lọ wo oríkì Olúfẹ̀ ẹ lọ wo oríkì Olúfọ́n ẹ mọ̀ bí ẹ ṣe lògbà nígbà wọn mọ kí oríkì Olúfọ́n pẹ̀lú adé Aare ẹ lọ wo kí ni wọ́n ní wọ́n fi ń wẹ adé Aare kí ni wọ́n fi ń wẹ adé Aare ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi ń wẹ adé Aare bí wọ́n ṣe ní mọ̀mọ́ bí nǹkan ṣe rí lára wọn ń gbàánu gbogbo ilẹ̀ ayé sì ni tọba tẹ̀sán pé àwọn bàbá wa wọ́n ń pààyàn wọ́n fi ń rúbọ kò sí ibi tí wọ́n ti ṣe déédéé Mẹ́kà tí wọ́n ló tiẹ̀ burú jù àwọn Lárúbáwá ààyè báyìí làwọn ó ṣe ọmọ obìnrin tẹ́ bá fi lè bímọ obìnrin wàhálà dé wọ́n ó sì mú wọn gbẹ́lẹ̀ wọ́n ó sì bò mọ́lẹ̀ láàyè ní Ànábì fi sọ pé ọjọ́ tọ́lọ́run ọmọ sọ pé àwọn ọmọ yóò mọ̀ béèrè pé ẹ̀ṣẹ̀ wo láṣẹ̀ tẹ́ ẹ fi pa wá ẹ̀ṣẹ̀ kí láṣẹ̀ tẹ́ ẹ fi pa wá tẹ́ ẹ̀já wáyé wá jayé wa Ànábì ló dé lọ gba ìwà aburú lọ́wọ́ wọn ó tún kù nínú ìwà aburú táwọn Lárúbáwá ní ṣáájú kánẹ́bì ó tó dé iná ẹ̀ ni wípé wọ́n sì ń ṣe dòní láwọn ìrankíran wọ́n ń ṣe dòní tí bá ipọ́ lọ ń gbà Ànábì dìde nínú wọn. Kí ni wọ́n ń ṣe bàbá àtọmọ ó kú òǹbẹ̀ ọ bọ́ sórí ọ̀rẹ́ bíi 3 ọ̀rẹ́ bíi 5 wọ́n wàá mú obìnrin kan wọ́n tẹ́lẹ̀ wọ́n wàá máa bá sùn wọ́n wàá ní tó bá lóyún tó bá bímọ àwọn fẹ́ mọ ẹ̀ńtẹ́jẹ̀ rẹ̀ mú wọ́n á máa ṣerú ẹ̀ ẹ̀ tó máa bá wá jọ ènìwọ́n gbà pé
òun lẹ̀jẹ̀ rẹ̀ mú jù láàrin wọn. dòní olónìí iná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tẹ́ ń lọ sáwọn ilẹ̀ lágbáwá ẹ̀mọ́ tẹ́ ń fojú wọn rí bàbá àtọmọ náà ni ọmọ bọ́mọ ẹni tó lọ ṣiṣẹ́ sùn. ìdínú táwa sọ pé ńgbà tàṣíwájú dé ògo ilẹ̀ yorùbá gbọ́dọ̀ padà. àwọn ọmọ wa tẹ́ bá wà káàkiri wọ́n gbọ́dọ̀ fún wa ní respect ibikíbi tá a bá wà. ṣé wọ́n lè bọ́mọ amẹ́ríkà dánrú ẹ̀wù àbọ́mọ germany dánrú ẹ̀wù àbọ́mọ sweden àbọ́mọ britain. ṣùgbọ́n gbọ́dọ̀ pé àwọn olórí burúkú tẹ́ ẹ kó wa pọ̀ mọ́ àwọn ará òkè ọ̀yà táyé wọn ti bàjẹ́ iná kórí burúkú bá wa. gbogbo plan táwọn Awólọ́wọ̀ ní ògo tá à ń bá bọ̀ ọlọ́run gbá Awólọ́wọ̀ dìde. ńgbà Awólọ́wọ̀ lọ ọlọ́run tó wá gbá síwájú dìde. ògo ilẹ̀ wa yóò sì padà. ìdí táwa fi ń pariwo nìyẹn. àwọn lárúbáwá nù pẹ̀lú àwọn àwa wọn ṣáájú gbogbo pé ànábì dìde ó wá fi ìsìláàmù lélẹ̀ padà ní Saudi kò tí ì ju 1500 years lọ ó ń bẹ lábẹ́ 1500 years ni pé ànábì dìde o ìyọ̀yà o ìsìláàmù ni o ẹ̀sìn tọ́lọ́ ń gbélé gbogbo àwọn òjíṣẹ́ tó ti ṣáájú mi lọ́wọ́ ni o ẹ já padà ẹ má bọ òkúta mọ́ kò lẹ́nu kò lè sọ̀rọ̀ ẹ má bọ̀gí mọ́ ìsìláàmù ni ẹ wá sí ó ń bẹ lábẹ́ 1500 years tó wáá fi lè mú ìlú tí wọ́n ti bí òun gan fúnra rẹ̀ òòṣà wọn ń bọ́ ń bẹ̀. so ká tó wá sọ pé lọ́dọ̀ tí wá ń bí ní gbogbo ìgbà tá a sì ti bí ànábì yìí Christianity ti wà ní Ethiopia ó wà lẹ́ Ethiopia ó wà ń bẹ̀ ó wọ Libya díẹ̀ mọ́ Egypt torí àwọn Ethiopia yẹn àwọn ni wọ́n pàpà ń pè làwọn alábáwá máa ń pè ní Abyssinia ó wọ Eritrea torí kàlẹ́ndà tí wọ́n sì yàtọ̀. Ethiopia bí gbogbo àwọn òyìnbó ṣe mú gbogbo Áfíríkà sìn tí wọ́n pín wá yẹ́lẹyẹ̀lẹ wọn ò rí dánwò ní Ethiopia. olúùlú tí wọ́n sì ní Addis Ababa. Christianity wà ń bẹ̀ o ìlọ́fà pé ńgbà tí ó ṣòro fáwọn mùsùlùmí ní Mẹ́kà tí wọ́n sá àwọn tí ń ráyè mórí bọ́ Ethiopia wọ́n sá lọ. àwọn ìjọ ọmọlẹ́yìn Christian sì ti gbalẹ̀ ní wàá lọ bá wọn jọ náà lọ́hùn. àwọn lárúbáwá tọ́jà àwọn kèfèrí àwọn tó rán yàn pé tó wọ́n sá o àwọn ọmọ wa tó sá wọ́n dáràn ni wọ́n ṣe sá o ẹ dá wọn padà. ọba wa bí wọ́n pé kí lẹ ṣe àdáràn ọ̀ràn tá a dá lọ́dọ̀ tí wọ́n tẹ́ ń pè lọ́nà ni wípé ànábì kan ti dìde láàrin wa o ó ní ká má bọ̀gì mọ́ ká má bọ ọ̀pẹ mọ́ ká má Islam Ọlọ́run nìkan ni ká má ṣe ọ̀ràn tá a dánú o ṣẹ́ẹ̀sì mọ̀ pé kírísítẹ́nì ní ẹni tí wọ́n lọ bá ti ń so lórí tiwọn ìyẹn ní yes of course ẹ̀gbọ́n ọjọ́ papọ̀ pé Ọlọ́run nìkan kéèyàn dojúkọ àwọn kèfèrí Mẹ́kà tí wọ́n wà wọ́n á ní èyí ò ní kẹ́kọ̀ọ́ èyí tó ń sọ ń pa ti yín gan ọ̀dà nípa mọ́ Mary ó ní Mary èso ọmọ Ọlọ́run kọ́ ló bí ìyẹn bá ní gbọ́ kí ni ìwé yín sọ ń pa Mary lọ́wọ́ ké Súrátù Mariam tó ti sọ̀kalẹ̀ fún pẹ̀lú àyà pé iná masala isa inda láì kamazali adam kalakohu min turab súnmọ́ kọ́lá làwọn kún fàyàkùn ẹ rápèjúwe o Jésù lọ́dọ̀ Ọlọ́run kò yàtọ̀ sápèjúwe Ádámọ̀ tá a dá látara erùpẹ̀ tá a dẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ tó sì jẹ́ bẹ́ẹ̀ tó fi di èèyàn. ẹ̀yin wá pé ṣé tí ìwé yín wínú ẹ̀yin lẹ́rìí ẹ̀yin ará kìnnìtẹ̀ ní ẹ̀ẹ́kù àníkọ́ àwọn eléyìí lẹ̀ kí la fẹ́ ló ń bẹ̀ náà ni wípé Christianity wà ní Ethiopia bẹ̀kọ̀ wọlé sínú ìsàlẹ̀ nígbà tánábì òfin kọ̀ wọlé sínú ìsàlẹ̀ ó wà ní Ethiopia sì jẹ́ léèyàn dúdú débi wípé nígbà tó bá ṣòro fáwọn Arab wọ́n ń sá wá sí Africa tó bá ṣòro fáwọn Asia wọ́n ń sá wá sí Africa léyìí tó ṣe wípé ó rí bẹ́ẹ̀ adẹ̀gbà wọ́n iná wa ní àárọ̀ lóore nígbà táwọn Christian náà wá lọ bá ànábì ní Medina wọ́n gba àwọn mùsùlùmí lẹ́ Ethiopia wọ́n fún wọn láyè tẹ́ńbálẹ̀ mùsùlùmí kọ́ lọ́kọ́kọ́ sí
Christian ló kọ́kọ́ ṣe, wọ́n sì ń ṣe dọ̀la. Christian sì ń ṣe dọ̀la ní ká ẹ jẹ́ kó rí yín ó pé. Àwọn ni wọ́n kọ́kọ́ fi ààyè gba àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ wọ́n máa kírun wọn, wọ́n máa ṣẹ̀sìn wọn ní Ethiopia. Nígbà táwọn Christian náà wá lọ bá ànábì ní Medina, àwọn ọlọ́run kò sẹ́ni tó lé àwọn ọ̀dààmú wọn, wọ́n fẹ́ lọ béèrè ni ànábì tí wá wá Medina. Ọjọ́ mẹ́ta inú mọ́sálásí Medina làwọn Christian ń sùn. Nígbà tó di pé wọ́n ó ṣèjọ́sìn wọn fẹ́ jáde, ẹjọ́sìn yín ń bì, gbogbo bàbá wa ń bẹ lọ́run, ká bọ̀wọ̀ forúkọ rẹ̀, inú mọ́sálásí ànábì wọn ti ṣe. Ìdíwánu tẹ́ ẹ bá wá dé àwọn Europe lónìí, tó bá di àsìkò àwẹ̀ látó ti dojúkọ ẹ̀, ọlọ́run jẹ́ ó bá wa láyé, ẹ mọ̀ ráwọn Europe tó ṣe pé inú church ńlá àwọn mùsùlùmí láti lọ máa ṣẹ̀sìn, inú church láti lọ máa ṣẹ̀sìn, wọ́n dẹ̀ wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ láti máa kírun nínú church ásámú, torí wọ́n gbèrò máa ń pọ̀ dáadáa fún ásámú nínú church láti máa kírun. Ìdínú tẹ́bá wá rí lónìí àwọn bíi orílẹ̀-èdè kan láwọn ilẹ̀ lọ́gbàwá, irú àwọn Emirates táwọn náà wá ń kọ́ church tí wọ́n fààyè gbà, wọ́n kọ́ ti tàwọn Buddhism, àwọn olóòṣà wọ́n kọ́ lé tiwọn náà, ẹ máa ṣẹ̀sìn tiyín. Ìnìyẹn ẹ rí mọ́sálásí, ẹ rí church, ẹ rí synagogue, ẹ rí gbogbo ẹ̀. Ní tí wọ́n ń sọ fún wa ni wípé ayé Ọlọ́run ní kò sí ìjẹni nípa nínú ẹ̀sìn tí ò bá ti wá lè pèpè àlàáfíà, ẹ̀sìn kọ́. Ẹ̀sìn tí bá wá ń bú ẹ̀sìn kan, tí ń ba ẹ̀sìn kan jẹ́, ẹ̀sìn kọ́. Bọ́ bá sì wá jẹ́sìn, ẹ wá worú ẹni tí wá ń fi ẹ̀sìn ba ẹ̀sìn ẹnìkan jẹ́, ajẹ́pálá àbọ̀ làákàyè, olókùú mímọ̀ ni. Sultan ti kí Kírísítẹ́nì Merry Christmas, Saudi Arabia, gbogbo ilẹ̀ lọ́gbàwá, àmọ́ tí wọ́n bá kí wa, tí Pope bá káwa mùsùlùmí pé a kú ọdún iléyá o, a kú àwẹ̀ o, àníri sí nǹkan kan. Àmọ́ àwa mùsùlùmí la gbọ́dọ̀ kí Kírísítẹ́nì kú ọdún tiwọn, a gbọ́dọ̀ kí wọ́n kú ọdún àjíǹde, a gbọ́dọ̀ kí wọ́n, kí ló dé? Ẹ̀sìn kọ́ là ń ṣeun tá à ń pè ní ẹ̀sìn nù. Látara bẹ́ẹ̀, ìwá ni ọ̀rọ̀ bí ẹ̀sìn bó ṣe ń bọ̀, àwa ti ní ọjọ́ tọ́lọ́ ń gbé ayé kalẹ̀ pẹ́. Ayé gangan ìtọ́lọ́ fi dáyé, àwọn onímọ̀ wọ́n gbé sí 4.5 billion years. 4.5 billion years. Tẹ́ bá wá padà lọ sínú Bible nínú Genesis, gbogbo tí Bíbélì gbé kalẹ̀ pọ́lọ́ ń dá ayé kò tí ì wọ 15,000 years. Ní tí Bíbélì gbé kalẹ̀ pọ́lọ́ ń dá ayé, táwọn ẹgbẹ́ owó nínú Bíbélì nínú Genesis táwọn onísáyẹ́ǹsì ṣèwádìí lé lórí, kì í wọ 15,000 years. Ṣùgbọ́n àwọn onímọ̀ láyé wọ́n gbà pé ayé àgbáyé tá à ń wà yìí, wọ́n gbà pé 4.5 billion years, 4.5 billion years tọ́lọ́run ti dá ayé tá a wà ní. Tẹ́ bá lọ wọnú sáìtì kan náà nínú àwọn Bíbélì gbà pé ayé báyìí ó dúró ni, kò yí kọ́kàn dúró ní ti Bíbélì sọnù. Nígbà wọn sáyẹ́ǹsì dé pé kí lẹ kọ́ bí yìí, ibo lélẹ̀ ti wá, ẹ̀sìn lọ́rọ̀ Ọlọ́run lélẹ̀, ẹ̀yin lẹ fi lè kún un. Wọ́n wá rí i pé ayé ń rotate ni, ayé ń yípo. The same thing náà ni Kùránì náà dẹ̀ sọ nípa ayé, páyé ń yípo ni, ayé ń yípo ni, ayé ń yípo ni. Tẹ́ bá lọ wo ohun tí Kùránì pé oòrùn, tẹ́ bá lọ wo ohun tó lò fún òṣùpá, ó yàtọ̀. Bẹ́ẹ̀ làwọn ó pè kan ní lamp, ó pè kan ní light, kò papọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ wá ní bó ṣe wá jẹ́ pé ìmọ̀ sáyẹ́ǹsì ń bẹ nínú àlùkùránì ni ó, ń bẹ lọ́dọ̀ àwọn oníbáíbù ni ó, tó ṣe pé kì í ṣe pé gbogbo ẹ̀ náà ni ó correct. Tọ́rọ̀ bá fẹ́ yé, ẹ lọ wo ìwé Maurice Buchanan tọkọ ní ọdún 1975, ọmọ France ni, tó pè ní The Bible, the Quran and Science. Ọdún 1975 ló kọ. Ẹ gbọ́rọ̀ yìí nípa science àti ọ̀rọ̀ ẹ̀sìn. Bó ṣe wá rí un làwọn ìran kan wá ń wà láfíríkà. Nígbà tí bàbá wa sọ pé ṣé fámọ geography, nígbà tẹ́ ẹ̀ mọ̀ kankan pa fá, kìí ṣe àbùkù
kéèyàn sọ pé ìmọ̀ nǹkan àmọ́ ẹ̀tẹ́ àbùkù ìtìjú ni kò sọ tó mọ̀. ní áfíríkà àwọn ẹ̀yà kan ń bẹ àwọn ni wọ́n mọ ìràwọ̀ jù tó ṣe pé àwọn òyìnbó nípìnlẹ̀ wọn wá kọ́ lọ́dọ̀ wọn wọ́n mọ gbogbo ìràwọ̀ wọ́n dẹ̀ mọ tí kọ̀ọ̀kan ṣe wọ́n mọ iye solar system tá a ní. torí wípé àṣẹ́kùbọ̀ ìmọ̀ ní tó kù lọ́dọ̀ ọ̀ràn tiwọn nu kíní kù lọ́dọ̀ ọ̀ràn tiwọn wọ́n sì ń maintain rẹ̀ pé bò ní ò sí ní parẹ́. gbogbo ìmọ̀ yìí tí wọ́n mọ̀ yìí wọ́n tó pa bìfóòsà wọn olóòṣà ni wọ́n dẹ̀ ti ń bá a bọ̀ tó ti lé ní 2000 years táwọn ẹ̀rí sọ kìí ṣe pé Islam ló ní wọ́n mọ̀ kìí ṣe pé Christianity ló ní wọ́n mọ̀ tí ẹ̀rí ń bẹ. ọ̀tọ̀ wá ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ wá ní ọ̀rọ̀ ìṣèjọba lójú tẹ́ bá bí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí lónìí bíi pé ká sàmọ́ ṣe ṣẹ̀ríà àwa mùsùlùmí ni ká mọ̀ pàṣẹ béèyàn ọba ṣe nǹkan kan ẹ bá bí àwọn kírísítẹ̀n náà kí Jésù ó dé ní kó gbàjọba kò le tó báyìí. jẹ̀sídì ànábì ọ̀n kọjá lọ́jọ́ kan wọ́n wá ń re apá ọ̀pẹ dàbínù àwọn fẹ́ ré ipe kọba lè ráyè so ànábì bá ní àẹ́fílẹ̀ nígbà òde ọdún tó tẹ̀lé wọ́n bá lọ gbé dàbínù fún kí ló dé kò ṣe bí ṣe máa ń ṣe ilẹ̀ ní ká fílẹ̀ kí ló tá a bá rí iní òjò oṣù ànábì ní tó bá rí bẹ́ẹ̀ tí n bá sọ̀rọ̀ ọlọ́run fún yín pé ọlọ́run wí ẹ gbọ́ ṣùgbọ́n bá ti di ètò ọ̀rọ̀ ọlú ọ̀rọ̀ ayé ẹ̀yin lẹ mọ̀ àbí gbogbo nǹkan náà tún ànábì mọ̀ tọ́lọ̀ gan sọ fún pé ń bẹ́nu wọn tá a sọ fún ń bẹ́nu wọn tá a sọ fún ọ ọlọ́run nìkan lọ́ba onímọ̀ tọmọ gbogbo nǹkan tán. ètò ayé bá a ṣe wá lo ayé wa bá a ṣe jẹ́ kí ìlú wọ́n dáa Saudi Arabia Mecca ó ti ń bẹ nínú òṣì òbítíbitì òṣì gbogbo pé Saudi Arabia ó bẹ̀rẹ̀ sí ní dáa fún wọn ní ìsìn 50 ọdún èlọ lórí ẹ̀ tán nígbà tí Saudi Arabia pariwo òṣì ń ta àwọn Nàìjíríà wà lára àwa tá a fún wọn ní £60,000 nígbà tó sì ń ta wọn ẹbẹ̀ lọ́rùn bàbá wa tó lọ sí hajj ní 70s bóò ní Mecca ṣe rí òkúta sì ń gún àwọn èèyàn lẹ́sẹ̀ bí tẹ́ bá ti ń tà wáàfù torí mo rántí bá táwọn wà kéékèèké wọ́n máa mú kinní fíìmù Mẹ́kà bọ̀ táwọn tẹ̀ báyìí tí wọ́n máa lọ ẹ wo sàrí ànábì ẹ wo kinní kan ẹ wo kàábà táwọn wò ń gbà náà tí wọ́n ṣe wá. wọ́n wá ń bẹ́ńbẹ́ àmọ́ ńgbà tí àwọn èèyàn wọn míì dé àwọn wá wò pé ẹ wá o gbogbo mọ̀sùmọ́tọ̀ yìí Islam go ò le tó báyìí nígbà yá ànábì gan wọ́n ń ṣòwò ànábì ọ̀sán báwọn nígbà tí mo ti wá dé o ẹ má ṣòwò mọ́ o nígbà ọ̀yálẹ̀ yìí bẹ̀rẹ̀ sí ní gbé ti yín wáyé ẹ jáwé èèyàn gbádùn ẹ jẹ́ ìlú ọgbádùn ọlọ́run bá ṣe wọ́n répo wọ́n wá náwó epo dáadáa wọ́n wá ṣètò ayé wọ́n mọ́làjú wọ̀ láti kìíní nísìnyí láti Dubai wá sí Saudi Arabia wọ́n ṣe 2027 ní tírèènì yóò parí 9 hours ní tírèènì ní mọ́tò òfin rìn tí wọ́n bá parí tírèènì yẹn 40 minutes ni ìrìn tí mọ́tò rìn fún 9 hours fastest train yẹn tí wọ́n bá parí ẹ̀ 40 minutes ni. ẹ wo line city tí Saudi Arabia ń ṣe ìlú kan ni yọ́ọ̀kan gùn lọ ó ti níye bí ó ṣe fẹ̀ ìlú kan ni tí ó dẹ̀ gùn lọ rẹpẹtẹ kí ló fà á ìlànà pé làákàyè rèé ṣé tẹ̀sìn ìtẹ̀sìn fà á sọ fún wa ni pé bá a ṣe ráyé gbé tá a sì rọrùn lù ṣùgbọ́n lọ́hùn ò ní ká mọ̀ sáyé ká wáyé lọ́nà tó dáa ni àwọn bàbá wa kan wọ́n ti lo ẹlòmíì nígbà ó di pé à ń rẹ́ ilé ara àwọn bàbá wa tó sọ pé béèyàn bá rẹ́ ilé yọ ọ̀wọ́ náà wọ́n ní kí ló dé òní jálàǹgbà ó rí mi sùn ṣé torí aláǹgbá mo ṣe kọ́lé ni ṣe gbọ́ ṣé torí aláǹgbá mo ti kọ́lé àbáwọn ìlú tí aláǹgbá ò sí nílùú wọn ṣé báláǹgbá ṣe wà lọ́dọ̀ tí wàá mi gbogbo ìlú náà èèyàn ti lè ráláǹgbá bí ẹ̀fọn ṣe wà ń bì ṣé ẹ̀fọn ń jẹ wọ́n bẹ́ẹ̀ ní London
débi wípé làákàyè nu àáfàá mi gbà pé ńgbà mọ́tò dé pé bóun bá lo mọ́tò òun ọ̀wọ́ náà tó lánàá bí òlu best car làwọn ará Saudi Arabia ń lò best car làwọn ará Saudi Arabia ń lò ẹ lọ sí Dubai ẹ wo àwọn ilé tí wọ́n ń kọ́ ẹ̀yin lẹ ti kọ́ nínú tírà tẹ ẹrí tẹ ẹ sọ fún wa ẹ̀yin lẹ sọ fún wa pé tó bá dé àsopọ̀ tán òpin ayé àwọn ilé tó ga rorororo ni wọ́n mọ̀ ọ́ kọ́ láyé níbo wọ́n ti wá ń kọ́ ilé tó ga ṣèbí Dubai ní ilé tó ga rorororo tí wọ́n kọ́ lálẹ́ wù níta fi mọ̀ ní wípé ẹ mẹ́jà ṣe ètò ayé gbọ́ láwa fi ń sọ tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo nǹkan ẹ̀ ń pè wá sí ẹ̀ ń pè wá lọ síbi ìfàsẹ́yìn àwọn èèyàn ti ń ibi tẹ́ ẹ ti gba ẹ̀sìn wá àwọn ti kú òlóko ìfàsẹ́yìn àwọn ti lọ síbi táyé ń lọ àwa náà sọ pé a gbọ́dọ̀ lọ síbi táyé ń lọ a gbọ́dọ̀ wà lẹ́yìn a gbọ́dọ̀ padà síbi ògo wa kí ni ògo wa kú Ootu Ojire àwọn ọmọ Ootu Ojire ògo wa náà ni wípé nípìnlẹ̀ ọlọ́lá ni wá alágbára ni wá a sì ní ìtàn tó ti pẹ́ àwọn òyìnbó wá wọ́n ṣe ghost DNA àwọn míì pè ní unknown DNA wọ́n gbà pé àwa ọmọ Ootu Ifẹ̀ wọ́n gbà yí pé nínú àwọn ìran tó ṣe pé àwa ìran sára wọn ni pé àwọn ìran ìpìlẹ̀ tí 250,000 ti lọ lórí wọn so ọ̀wá alikemi ó gbà pé ìtàn tí báíbù ń sọ pé bá a ṣe dáyé tí báíbù dẹ̀ ń gbé sí pé gbogbo tá à ń lò ó ń bẹ lábẹ́ 15,000 years ni ẹ lọ wo ìwọ náà lọ gbé calculator lé 15,000 years tí wọ́n sì ń jóyè wa pé àní ìran tiwa o 250,000 years lọ lórí ẹ̀ táwọn òyìnbó ń rí wọ́n gbé agbárí òkú jáde ní kí lorúkọ ẹ̀ ní ihò eléérú ní ìpínlẹ̀ Ondo wọ́n rí pàgbárí òkú ẹni tó bù kéré jù ní 13,000 years ẹlòmíì bù 140,000 years tó dẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn òyìnbó dẹ̀ ṣèwádìí lé láfihàn ra Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n bá wa dá kínní ìpadà sí ìpínlẹ̀ Ondo ká máa fi ṣiṣẹ́ ìwádìí káwọn èèyàn tó lọ máa fowó wò àwọn òyìnbó yìí ti wá gbé lọ apariwo kí gómìnà wa Akérédolú ó tó kú wọn ò ṣe nǹkan kan lórí ẹ̀ wọ́n ti gbágbárí bàbá wa lọ orí bàbá wa ti ń bẹ nílùú òyìnbó ẹ dá padà sílé o orí bàbá wa ń bẹ nílùú òyìnbó nù ìran tó ti pẹ́ ní ìran wa tábàdà ń sọ̀rọ̀ nípa tẹkinọ́lọ́jì ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ ọgbà àtinúdá àwa náà ní gbogbo àwọn ìlẹ̀kẹ̀ ṣẹ̀gi iyùn àwọn bàbá wa ni wọ́n ń ṣe ìlẹ̀kẹ̀ ṣẹ̀gi àwọn bàbá wa ni wọ́n ń ṣe níjọ́un àwọn ìlẹ̀kẹ̀ glass bẹ́ẹ̀ làwọn bàbá wa ṣe ń ṣe nígbà tó di pé àwọn òyìnbó ṣèwádìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wú jáde nílé Ifẹ̀ wọ́n ṣèwádìí wọ́n rí pé bẹ́ẹ̀ náà wọ́n ti ń ṣe pé ara àmọ́ sáyẹ́ǹsì nìyẹn béèyàn bá dé Òkè Ẹ̀rì níjẹ̀bú Òde tó o bá ń gba Ìbàdàn lú Ìbàdàn lọ sí Ìjẹ̀bú kó o tó wọlé ló ti kàn lù lápá òsì Òkè Ẹ̀rì àmọ́ tó o bá fẹ́ jáde láti Ìjẹ̀bú tó ń bọ̀ nìbàdàn apá ọ̀tún náà ló ti kàn tó bá ti kúrò nínú Ìjẹ̀bú ló ti kàn lù ìlú náà ló kọ́kọ́ kàn Òkè Ẹ̀rì tó bá wá débi ṣùgbọ́n erédò ìjọ tí n bá sì fẹ́ sọ̀rọ̀ erédò fún wa ìjọ ilẹ̀ mọ̀ pé nǹkan tó pọ̀ nílẹ̀ Yorùbá erédò torí kò sí bá a ṣe sọ̀rọ̀ erédò tá a ní sọ̀rọ̀ nípa Olókun Sàẹ́ní Adé tá a ní sọ̀rọ̀ nípa Olókun Sàẹ́ní Adé ìbéèrè táwa béèrè mo fẹ́ fi pamọ́ àmẹ́jẹ́ ń lò mọ̀ díẹ̀ kí n ju díẹ̀ lẹ̀ ẹ wá bá ń pe àwọn èèyàn ẹ̀yin àfáà tẹ́ ẹ bá nímọ̀ ẹ̀yin tẹ́ ẹ lè fi ìmọ̀ bàtì ní béèrè nǹkan ẹ bá ń béèrè pé ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin Olókun Sàẹ́ní Adé àti Ànábì Sùláímánà tá à ń pè ní King Solomon Olókun Sàẹ́ní Adé àti Ànábì Sùláímánà ìbéèrè táwa béèrè ni wípé ǹjẹ́ Ànábì Sùláímánà dé adé bàbá rẹ̀ Dáúdà ọba ní sọ́dá adé irú adé wo wọ́n dé irú adé wo lolókun Sàẹ́ní Adé ń dé bó wá ní ọ̀rọ̀ Olókun Sàẹ́ní Adé àti erédò ní Òkè Ẹ̀rì níjẹ̀bú ní ṣùgbọ́n erédò táwọn ará Òkè Ẹ̀rì sì gbàdò ní wípé
ìyàwó ànábì sùláìmánà bàlíkísù la sin síbẹ̀ tí wọ́n sì gbà pò náà là ń pè ní Queen Seba. ìjó ti lọ́kọ kan kó tó fẹ́ ànábì sùláìmánà tó ti lọ́kọ kan àbí ọ̀lọ́kọ. kí ni ìbáṣepọ̀ tí ń bẹ láàrin bàlíkísù alága àtọlókun sẹ́ni adé àti ànábì sùláìmánà? ẹ sì rò pé lẹ̀ Yorùbá ẹ kẹrù bá kàn wá jújú ni torí pé ìtàn ń parẹ́ bó ṣe jẹ́ pé ní ìsìn náà ìbáṣepọ̀ máa bẹ lórílẹ̀‐èdè kan sórílẹ̀‐èdè kan láàrin ìlú kan sí ìlú kan. fàpèjúwe ní ìsìn ọmọ Ìbàdàn lèmi, àwọn ìlú tí mo ti gbé rí àbáwọn ìlú tí mo ti bá ní ìbáṣepọ̀ rí tó gbé mi àtàwọn èèyàn àjọmọ́ra àjọṣemọ́ra bí ọ̀rẹ́ mi Tìjání ní TJ ní Ọlátúnjí Tìjání ní àpápá Ajégúnlẹ̀ ní báńdù ìlàjégúnlẹ̀. gbogbo ìgbà tá a fi ń lọ àwọn èèyàn mọ̀ wá ṣe gbogbo ẹ̀ nígbòdì pé èèyàn ráyè lọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn míì tó kéré ń gbà wọn ó ti dàgbà wọn ò lè mọ̀ pé mi àtàwọn bàbá wọn ti ẹ̀jọ ní ìbáṣepọ̀ kankan. bẹ́ẹ̀ náà ni ìtàn ṣe máa ń fèdí lọ tí ọba ti sákọọ́lẹ̀ rẹ̀ bóyá ní ìsìn àfi tó wá ṣe pé bóyá fọ́tò tá a jọ yà tí wọ́n gbé wa sẹ́gbẹ̀ẹ́ ara wa tí wọ́n wá ń wòlé tí wọ́n wá pépé èmi àtọ̀rẹ́ mi rèé ìwọ̀nba ẹ̀tàn díẹ̀ tí wọ́n bá sọ fún wọn lé lórí iná ni wọ́n lè mú mọ́wọ́ títí tó gbé ìtọ́wà kú yí pé fọ́tò lágbájá lélẹ̀ ọ̀tán. tọ́ba tó wá pẹ́ tí ọba wá sí tàn mọ́ ẹ̀ ń bá wá ń rí fọ́tò wọn lè mọ̀ wípé òun àtẹ̀gbọ́n rẹ̀ níjàre ọmọ bàbá kan náà jọ ni wọ́n ò dẹ̀ ní mọ̀pọ̀ rẹ̀ ni wá. bẹ́ẹ̀ náà ni ìtàn ayé ṣe rí. gbogbo bá a ṣe ń kọ̀nẹ́ẹ̀tì láyé lónìí tá à ń láwọn àmbásádọ̀ káàkiri bó ṣe ń rí láyé nu. gbogbo èèyàn tí ó bá ṣòwò pẹ̀lú wa kọjá ó tó jáde sí agbami olókun sẹ́ni adé ní bẹ́ńbẹ́ tóun náà sì ń bẹ lábẹ́ Ọọ̀ni nílé Ifẹ̀ Olúfẹ̀. ọ̀rọ̀ olókun sẹ́ni adé gbogbo àwọn tó wá jẹ́ àwọn tí wọ́n wà erékùṣù níjọ́ tó lọ́n bá ní káyè ó wà ń dárúkọ àwọn erékùṣù náà ń lọ bí 70 láwọn erékùṣù tó pé a níbẹ̀ tó ń bẹ lágbami inú wọn náà ni onímọ̀ọ́bà òkun mọ̀ọ́bà òkun nígbà tí Odùduwà tóun ó fi gun orí àpèrè òun ṣòwò àṣẹ́kùbọ̀ ọrú ẹni tó jíjà álẹ̀ láàrin Ẹlẹ́mọ̀ṣọ́ àti Aláàfin Àjàgbó àti Ẹlẹ́mọ̀ṣọ́ ọ̀rọ̀ aṣòwò lọ sí Àjàṣẹ́ ní Pọtunófò ilẹ̀ Yorùbá ni abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà káwọn France ó tó gbà á aṣòwò pẹ̀lú àwọn Portugal bá ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ òwò mọ̀ọ́bà onímọ̀ọ́bà ẹkùn erékùṣù ṣe rí. onímọ̀ọ́bà odò tàbí onímọ̀ọ́bà erédò tàbí onímọ̀ọ́bà olókun tàbí mọ̀ọ́bà òkun tàbí mọ̀ọ́bà agbami bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí pẹ̀lú Odùduwà àwọn náà ń tírèdì lọ bẹ̀ ṣẹ́kẹ̀ rò pé gbà wọ́n sọ pé Ilé-Ifẹ̀ ti pẹ́ àwọn bàbá wa kàn jókòó Ilé-Ifẹ̀ wọ́n kàn ń mu ẹmu ni wọ́n kàn ń jẹ àmàlà ni wọ́n kàn ń jẹ ẹ̀kọ́ àtọ̀ọ̀lẹ̀ ni wọn ò tiẹ̀ ní làákàyè wọn ò tiẹ̀ jáde wọn ò kúrò lójú kan. iyún làwọn wá ń ṣòwò lòun àti onímọ̀ọ́bà àti kí lorúkọ ẹ̀ àti Odùduwà làwọn jọjọ́ rẹ̀ lẹ́yìn ọdún kẹlò tí ẹgbẹ̀rún ọdún bíi 10-11 ti lọ tá a ti ń jọba nílé Ifẹ̀. Odùduwà ti rí tajé ṣe olówó lọ́wọ́ ọlọ́lá níbo ló ti wá láti námúrúdù kọ́ lámúrúdà ni dọ̀rọ̀dọ̀ òṣèré bá mọ́tẹ́ ẹ̀ sì béèrè
ní òun. Tẹ́ bá dẹ̀ wo gbogbo ibi tí agbami wọn wà, torí agbami olókun Sẹ́ni Adé òun ti sink. Ẹ rí i pé láìpẹ́ mo sọ̀rọ̀ nípa documentary Ayétòrò ní Oǹdó tìlú náà ti ń lọ díẹ̀díẹ̀ tágbami ti ń gbà á lọ. Ìyìn tó ṣẹlẹ̀ ní kí lorúkọ ẹ̀ nìyẹn, áíláńdì Sẹ́ni Adé tó ṣẹlẹ̀ nìyẹn. Ó ní kán kọ́ lọ́dẹ̀ lọ, àwọn áíláńdì tó lọ bẹ́ẹ̀ pọ̀, tó lọ gidi gan pọ̀, tí kì í bá ṣe pé lílé tí wọ́n ń lé omi fún Lagos Island àbámọ́ tójú wọ̀ bá ti rí ń bẹ̀. Èmi bá àwọn àgbààgbà pàdé nígbà tẹ́mi ń ṣèwádìí. Wọ́n sọ bí tí àwọn tí máa ń pọ́ tẹ́gbẹ́ táwọn bá ti ń ṣe ọdún iléyá lágboolé báyìí, àwọn ọ̀pọ̀ fún ẹran dà sínú omi ọ̀sà ni. Wọ́n wá sọ iye kìlómítà tí wọ́n ti lé omi yẹn dé nísìn. Torí ńgbà náà Èkó ò tó bó ṣe tóun, ṣùgbọ́n gbọ̀ ya tí mọ̀jìlẹ̀ ń dé, wọ́n ń lé omi. Síbi tá tẹ̀ ti ń ṣe àwọn island erékùṣù àtọwọ́dá tá a ti ń ṣe láyé lónìí ibi tí mọ̀ ti báyé dé. Jagunjagun sì ni gbogbo tí sì máa ń díjà álẹ̀ láyé, ẹ lọ wò òwò ní máa ń díjà álẹ̀. Kí ló fẹ́ díjà álẹ̀ láàrin Nàìjíríà àti Níjẹ̀? Òwò ni. Nàìjíríà fẹ́ ṣe ọ̀pá epo, kọ́ lọ ọ̀pá epo gáàsì, afẹ́fẹ́ gáàsì láti Nàìjíríà tí Yúróòpù ó lè lò tó owó fi lè dé. Tá a bá fi lè dẹ̀ wò, ọ̀pọ̀lọpọ̀ Yúróòpù láàmú yá lówó. Wọ́n sì mọ̀, Russia mọ̀, iná fi wá gbé ológun dìde kó gbàjọba. Ṣùgbọ́n ológun tó gbàjọba náà ó ti fi ibìkan sẹ́wọ̀n léegun ẹ̀yìn. Fàpèjúwe kíní kí lorúkọ kíní tá a fi ń ṣe bátìrì tí wọ́n ń rí lọ́dọ̀ wọn bíi 80 kọ́bọ̀ ìní France ń rà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nígbà tíjọba ológun dé nísìn, ó sọ di 400 euro. Nínú orílẹ̀-èdè tí wọ́n ń lówó lọ́wọ́ jù báyìí ìní Níjẹ̀ wà. Níjẹ̀ tó ṣe pé wọ́n tó sí àwọn lẹ́rìí tí wọ́n máa tọrọ àṣírí ẹ̀bọ̀ gbábí láńlá. Àwọn orílẹ̀-èdè tí wọ́n ń lówó nù. Ọlọ́run kẹwàá láfíríkà, ṣùgbọ́n àwọn ìjọba ń kọ́. Faransé, British wọn ò ní fẹ́ kó nílẹ̀ Áfíríkà ọ̀dà. Èyí tí Russia fi lè ṣe àṣeyè ni pé òun òpilẹ̀ wàá mú wa sí, kọ̀ wá kì wá mọ́lẹ̀ kókó wa lẹ́rú. Báwa ni kájọ orí ìwó pé gbogbo orílẹ̀-èdè tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ láyé, ẹ máa rí i pé ọ̀rọ̀ okòwò, ọrọ̀ ajé ni. Russia fẹ́ gba Ukraine lórí kíni, ọrọ̀ ajé ni. Ọ̀rọ̀ àwọn Yúróòpù tí wá ń já wọ inú ilẹ̀ Egypt wọ Ethiopia, torí irú ọ̀pọ̀ ọ̀ràn míyàn tí ń bẹ ń lè fẹ́ ń bẹ ní Ethiopia náà. Odidi ọ̀rọ̀ tó yanjú ni. Wọ́n ń lọ bá a ṣe máa ń sẹ́ǹdì àwọn ọmọ ogun lọ tí wọ́n lọ ń jànú látàyé àwọn ọ̀rànfẹ́ gbogbo àwọn bàbá àgbà tó ti ṣáájú àwọn lọ jà. Lọ́wọ́ á di pé àwọn Arab náà tún wá ń wá. Gbàtà àwọn Arab náà wá, Odùduwà wà lára àwọn tó lọ. Tí wọ́n bá sì ń lọ sójú ogun, nǹkan méjì wọ́n máa bá a lọ. Wọ́n lọ jagun, wọ́n sì lọ ṣòwò, torí ọjọ́ ogun máa ń bẹ. Gbogbo àwọn oníranran àwọn ẹ̀yà orílẹ̀ táwọn èèyàn bá ti wá, wọ́n níbi tí wọ́n pàtẹ ogun sí. Àwọn èèyàn mọ̀ pé lójú ogun la máa sọ fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀ tàpẹ́ ẹ jókòó jẹ́. Lójú ogun ọjọ́ ogun tó máa ń bẹ. Iná wọn fi máa ń lo ẹni tí wọ́n bá ṣẹ́gun rẹ̀ pé ọjà jẹ́. Tó bá sì ṣe rí pé àwọn wọn ṣẹ́gun wọn láwọn jẹjà, torí ọjà wọn ibi tí wọ́n bá yètè lọ ọbẹ̀ àbí káàmpù wọn, torí lójú ogun èèyàn wọ́n sáà jẹun. Wọ́n máa ń wà lójú ogun fódìdí ọdún 5. Ọdún 5 náà oúnjẹ tó mú wá ládún 5 wọ́n náà lọ́ọ́ máa dáná oúnjẹ fúnra rẹ̀. Wọ́n máa gbé wá ibi tí wọ́n bá pàgọ́ sí ọjà ogun. Gbogbo rúùyún wọ́n máa ń lówó. Ẹni tẹ́ bá wò ó, gbogbo wàhálà Boko Haram àwọn kan nínú iléeṣẹ́ ológun ò ní fẹ́ kó parí láéláé. Tógun ọ̀bá ṣẹlẹ̀ bóò ni sọ́jà ṣe fẹ́ lówó? Tí ó fi lówó nù. Àbí nígbà pé èèyàn ní sọ́jà tẹ́ni ètò ìta fi gbọ́ ni pé kọ́ ọ jagun o, yóò wo náà síkò àwa ìwà ní jagun ni. Àmọ́ ẹbí àwọn sọ́jà wálé ẹbẹ̀jọ àwọn ọ̀fẹ́ rógun, sọ́jà sì fẹ́ jagun. Àbí bó láṣẹ sọ fún lọ́ọ̀yà yìí pé kọ́mọ rẹ̀ jọ
káwa ní ṣáàdúrà wa ṣe é ṣe fún sọ́jà pé kí sọ́jà ọmọ rogun. ìdáhùn a sọ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà ọmọ rẹ̀ jọ àbí dókítà là á sọ fún pé kọ́mọ rà láìsàn. ìgbẹ́tò gbogbo àwọn aráàlú agbọ́dọ̀ wà lálàáfíà o bẹ́ẹ̀ bá ti ń bẹ lọ́run àlàáfíà lọ́tọ̀ ọmọ wòye pé ẹ gbàjẹ́ lẹ́nu wa ok bẹ́ẹ̀ náà lágbẹjọ́rò bẹ́ẹ̀ náà lólógun. wọn a máa rówó nínú ètò ìṣúná ogun wọn a máa rówó nínú okòwò ogun wọn a sì máa rí nǹkan kó níbòmíì tí wọn bá jálù. ìyẹn wá ní Odùduwà ń ṣe. òun àti mọ̀bà wọ́n jọ ń lọ ni ibẹ̀ náà wọ́n ti jọ kún àti sẹ́ẹ̀ ní gbogbo wọn pé bàbá afátìlẹ́yìn ti yín náà o nǹkan kan fún aláwọn ọmọ tó pé àwọn fẹ́ overthrow system Ifẹ̀. ìlọ̀rọ̀ yìí tẹ́ ẹ máa sọ àlọ́ yìí tẹ́ ẹ sọ nígbà tó dùdú àdé ọba àwọn èèyàn lè Ifẹ̀ níbo ló ti wá ẹ̀ lójúwèé ibi tó ti wọ́ ọ̀hún a sì ń sọ ẹ̀ sì gbà. àwọn ọmọ wa ṣe àtìlẹ́yìn fún ṣùgbọ́n the most powerful person tó lè oppose ẹ̀ iná ẹ̀ ní ọba Mákín. Mákín ní alágbára ni Mákín. òun náà wà lára àwọn ọba mẹ́rìndínlógún Ilé-Ifẹ̀ gbogbo wọn ẹni tí wọ́n bá wá mú lólórí ní ọ̀wá jẹ́ Olú. Olú yìí tí wọ́n fi ń pè lólú ni pé ó ní àbúrẹ́là àgbà òòrùn tó ṣe pé abẹ́rẹ́ gbogbo wọn wà Olú inú iná ẹ̀ ní Olúwa òun ló wà lé gbogbo wọn lórí òun láláṣẹ wọn. Odùduwà dé wàhálà dé ṣùgbọ́n rátìlẹ́yìn àwọn royal family lọ́tún lọ́sìn wọ́n support ẹ̀ including Ọ̀ràfẹ̀ wọ́n mú wọlé wọ́n tẹ̀lé. ìlọ́wọ́ àfà tó ṣe pé ọba Mákín àti Odùduwà wọ́n jọ mú nǹkan lẹ̀ dòní tẹ́ bá bìdílé ọba Mákín ta ló pa Odùduwà àwọn ní bàbá àwọn ló pa Odùduwà tẹ́ bá bí ìdílé Odùduwà àwọn ní bàbá àwọn ló pa ọba Mákín. bẹ́ẹ̀ sì ni Odùduwà wọ́n fojú ẹ̀ rí mọ̀bú. ìní wá nígbà tí wọ́n wá tún wá ibi tí wàhálà dé náà fi wá sa nǹkan ìlú tójú fi fọ́. nígbà ojú wa fọ́ wọ́n ránṣẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ Mọ̀bà á làjú ṣùgbọ́n ìtàfi làjú á dé agbami ṣé ìgbàgbé olókun ṣẹ̀ ní adé ọba ni. òun ní access sí ọ̀pọ̀lọpọ̀ sẹ́rí omi òkun búbù tẹ́lẹ̀ mi ọkàn lọ́sẹ̀ kan mo fẹ́ bomi òkun omi àdúrà sórí mọ́bí tí wọ́n ti ń bomi òkun jọ ọkàn gbọ́n bàbá wa kàn máa lọ bomi òkun ni. ìní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lẹ́sìn kírísítẹ́nì àbẹ́yìn tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ lọ ń ṣàdúrà lókun sẹ́yìn lẹ ní sílànà tiyín ni. sẹ́yìn mo báwọn bàbá wa ti ń ṣe ẹ wá ẹmbásí ló mọ̀ọ́nù yín ẹ dáko àgbàgbé ibi tí wọ́n ti ń ṣe. ìwà aṣọ ọ̀rọ̀ ànábì Musa àti Alilu nígbà tí wọ́n ń lọ tí ẹja ibi tẹ́ ẹ ti mọ̀ ẹja tẹ́ ẹ ti jẹ tẹ́ ẹ ti pa tó bá fi lè sọjí padà tó bó omi tó lọ lágbàmí òkun tọmọọṣẹ́ rẹ̀ wá ń sọ pé ọ̀gá nígbà tẹ́ ẹ ń rẹjú lọ́wọ́ àwọn ọmọ ibi tẹ́já ti lọ lágbàmí kọ́mpáàsì wo ló mú lọ́wọ́ aago wo ló fi wò táìmù wo ló fi mọ̀ kò sí lé lọ ṣèbí ńgbà tẹ́mi bá rí ilé ni mo mọ̀ pé mo ti fẹ́ délé tèmi. ilé bá jọ ilé tẹ́ẹ̀dẹ́ bá jọ ọ̀dẹ̀ la fi ń dára wa mọ̀ la fi ń dálé mọ̀ la fi tí wọ́n bá mú odidi ìlú kan ní ìsìn tí wọ́n lẹ́fù rẹ̀ ẹnìkan kò ní dá gbá ibi báyìí lé ibi báyìí mọ́ wà mí ibi báyìí lé ibi wà mọ́ lágbàmí tí ò sí tó rí nǹkan kan ó sì sọ gbé ibi yìí ni. ọyẹ yìí ó mímọ̀ ọyẹ yìí náà wàá lọ júwe ibi tí wọ́n ti sọ pé bí ìníjọ́ náà lọ tí Kúránì náà sì tó àṣírí rẹ̀ fún wa. bẹ́ẹ̀ ló ṣe wá rí a wà á padà sípìlẹ̀ ṣèbáwọn àgbà mẹ́ta náà wọ́n mọ̀ di ayò jà wá àfi ká rán ọmọ lọ bá sẹ́ẹ̀ ní adé lágbàmí tí bá sì ń lọ yóò gba erédò yóò gbà wá gbàmí àṣẹkùbẹ erédò la bá láti òkè ẹ̀rì wọ́n ṣe omi náà
láti tó fi wá lọ wọ ẹ̀pẹ́ ní erédò lọ wọ agbami ni wọ́n ṣe ojú omi náà kànáà ni tí omi lè gbà lọ. Ó sì ti wà látàyé ànábì Sùláímánà nígbà Sẹ̀ẹ́ní Adé àkọ́kọ́ bó ṣe wà nú. ẹni pé tẹ́ ẹ bá wo ọba lókun ẹ lọ wo adé rẹ̀ ẹ rí pọ́ yàtọ̀ sí gbogbo adé tá à ń dé pátá. ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n fi wá lọ ọwọ́ òbùkún fi lọ. wọ́n sì ṣe ojú ẹ̀ sì là lílà tójú ẹ̀ là ìlọ́sọ ọba ọ̀tún Èkìtì ìlọ́sọ di olóore mi la fi pè ní Oore ọ̀tún Èkìtì mọ̀bà ní wọ́n. àwọn náà wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ ń tẹ́ ẹ bá rí wọn lẹ́kọ̀ọ́ àwọn náà wọ́n ń bẹ ń bẹ. wọ́n ní í ṣe pẹ̀lú olókun Sẹ̀ẹ́ní Adé ọmọlẹ́yìn wọn jẹ́ sí i wọ́n ní í ṣe pẹ̀lú rẹ̀. àwọn náà wọ́n wá tàtàrẹ́ tó ṣe pé àwọn náà láládé dẹbí ti Sẹ̀ẹ́ní Adé iná ẹ̀ ni wọ́n ń dé ní ọ̀tún Èkìtì nípínlẹ̀ Èkìtì. ara àwọn Mọ̀bá sì wọ ìpínlẹ̀ Kwara ọwọ́ Kwara Mọ̀bá wọ Kogi wọn èé sì sọmọ Odùduwà. ẹ mọ̀ bí tá a ti lọ kábíyèsí wa tí wọ́n ń pa àlọ́ tí wọ́n láwọn ń sọ ìtàn wa àwa nítàn lọ́wọ́ àwọn èé sì fi ìmísí gbàtàn ìwádìí làwa fi ń gbàtàn. ìwà lè sọ pé ńgbà mo wá sùn mo wá lálàá láwo mọ̀ ńlá mo wá ń gba ìtàn tí ó wàá dójú tì ràn mí Ọlọ́run ní jẹ́ kí n pátì nílé rẹ́rìí rẹ̀. ìtàn Yorùbá ó gùn ó dẹ̀ pọ̀ bí bá ṣe ń jáde náà la máa sọ fún yín. ìlọ wá fà á èyí lọ wá mú nígbà tó Odùduwà wá wò ó pé ó dúró tì mí a sì múlẹ̀ ìmùlẹ̀ orí ọ̀bàjẹ́ irú ìmùlẹ̀ náà ní Àtìbà Kúrúnmí àti Olúyọ̀lé ṣe ṣùgbọ́n kí lágbẹ̀yìn wọn ìmùlẹ̀ ọ̀rẹ́ tí wọ́n bàjẹ́ Àtìbà Olúyọ̀lé Kúrúnmí irú táwọn náà ṣe làwọn náà ṣe. ìbéèrè tún béèrè lọ́wọ́ ẹ̀yin onímọ̀ ṣé Oòduà àti Odùduwà nǹkan náà ni? ẹ wá láyé mi. Oòduà àti Odùduwà ìyìn tó bá jọra wọn la fi ń wéra wọn ni Oòduà àti Odùduwà ẹ ṣe nǹkan náà. Oòduà àti Odùduwà wọn ẹ ṣe nǹkan náà. èwo ló wá ṣáájú èwo làgbà? ṣé ìdílé kan náà tún ni wọ́n? ó dàbí ìgbà mọ̀ ń bá àwọn èèyàn mi kan sọ̀rọ̀ ni àwa ń sọ̀rọ̀ nípa Gbénlá àti Ìbàdàn tí ń bẹ lálẹ́ Ìwò. Gbénlá wà ń bì kan gba àmúni rárá o kì í ṣe Gbénlá kan náà o irọ́ o Gbénlá kì í ṣẹyọ kan náà o orúkọ a máa papọ̀ o Adégbénlá ń bẹ o ọ̀nà bòmí lèyìn. nígbà wá sóore fún Odùduwà tójú ẹ̀ là ìlọ́wọ́ á mú wáyé pé tó gẹ́gẹ́ tí n bá ti ń kú àtàwọn tí ó bá jẹ lẹ́yìn mi Ọlọ́fin lẹ́yìn mi ni o Olúfẹ̀ ni o ìhò ẹ pé o ìwọ ni ọ kọ́kọ́ máa rí wọn ìwọ ni wọ́n kọ́kọ́ máa ránṣẹ́ sí. lọ́wọ́ àfàpé látàyè Odùduwà àwa ń bá a bọ̀ títí wàá fi dáyé bàbá wa Adésọjí Adérẹ̀mí tí bàbá wàjà ní ọdún 1980 kí wọ́n tó wá da ìlànà mo ti sọ fún ọlọ́pàá kí wọ́n tó wá da ìlànà yẹn rú. tí ọba bá ti kú nílé Ifẹ̀ táwọn ẹmẹsẹ̀ tí wọ́n ti mọ̀ àwọn àgbà ló túfẹ̀ tí wọ́n ti mọ̀ wọ́n ránṣẹ́ lọ sí ọ̀tún Èkìtì. ẹ̀yin náà gbé sí gọ́gù ẹ wo láti Ilé Ifẹ̀ lọ sí ọ̀tún Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì iye kìlómítà
nígbà wọ́n bá wá ránṣẹ́ lọ tó bàbá wa ti wàjà o yóò wá òní dókítà tí ó kọ̀ǹfàmù ẹ̀ pé bàbá ti wàjà ẹ̀ wá dúró bí tẹ́ ránṣẹ́ lọ o nígbà bá ti wá kọ̀ǹfàmù ẹ̀ ẹni àkọ́kọ́ tí mọ̀bà yóò kọ́kọ́ ránṣẹ́ sí òun náà ni bàbá mi Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ní ọkọ̀ ránṣẹ́ sí lọ́ba wa kú ń bẹ̀ yóò wá tó ránṣẹ́ lọ sí Bìíní lẹ́yìn ìgbà tí iṣẹ́ méjì ń bá pé ó kù iṣẹ́ 5 tí ó tó pé lára rẹ̀ tẹ́ bá wá pé tán wọ́n ó kéde fún gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá ìdí nù tó ṣe pé òkú ọba máa fi pẹ́ ní gbogbo ìgbà Sòókò wọn ó ti ní tí ọjọ́ ní míì wọ́n máa bẹ́tò lọ torí àpèrè ọgbọ́dọ̀ ṣòfò wọ́n wá ń bá a bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tí ó fi di ìgbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí jẹ mo rò pé ọdún 1950 ni wọ́n jẹ ọ̀rọ̀ pé àwọn Awólọ́wọ̀ wọ́n ti ń rọ́wọ́ mú wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ Awólọ́wọ̀ fẹ́ kí gbogbo wa ká wà lẹ́yọ kan ó gbìyànjú ìlànà tó gbé wá ìtọ́bárẹ́pọ̀ bá làákàyè ẹ̀ mu ìtọ́bárẹ́pọ̀ ká gbé jùlẹ̀ Awólọ́wọ̀ ló wá dá ẹgbẹ́ ọmọ Odùduwà lẹ̀ ibi tí wàhálà ti ọkọ̀ dénú tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fi yé ọ̀pọ̀lọpọ̀ ọwá pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìran míì rẹ̀ bí ìgbà tí ìpàdé tá a ṣe ní ọdún 1919 pé ká máa jẹ́ orúkọ kan Yorùbá tó sì rọ́ǹgì tá a sì lóko tá à ń jẹ́ ṣáájú ṣùgbọ́n pé gbọ́kọ̀ ẹ̀yà Yorùbá àwọn tó rọ ìjìnẹ́tì láti Ọ̀yọ́ ló gbajúmọ̀ látara Ọ̀rànmíyàn ń bá a bọ̀ bẹ́ẹ̀ wàhálà ń dé láàrin Aláàfin Adéníran Adéyẹmí àti Awólọ́wọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ọ̀rọ̀ Bọ̀dé George Bọ̀dé Thomas ọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ àwo débi wípé Aláàfin Adéníran Adéyẹmí náà tó ń lọ sí hajj ó lọ Aláàfin àkọ́kọ́ ọba tí ó kọ́kọ́ lọ sí Mẹ́kà ọwọ́ àlọ́ òde kíní ìfìlà kan báyìí tẹmọdé màkàwíà èrò pé èèyàn lè dé bẹ́ẹ̀ bá dé ní ìsìn gàmẹ́ràn gíga ní àdáàdá tó gbé orí ó sì jọjú gangba ẹni tí ó bá lọ Mẹ́kà tí ó bá ti dé wọn ò tí ì gbà pé ó dé Mẹ́kà kíní tàǹdé yìí gan-an kì í ṣe nínú ìlànà ìsìláàmù sẹ́yìn náà ni pé ká ṣọ́ra gbogbo tá a mú kankan lónìí ẹ̀ ọkàn para rẹ̀ ó tún jìyà lọ́dọ̀ Ọlọ́run ni bàbá bá ń dé màkàwíà inú wa ń bí àwọn Ọ̀yọ́ Mèsì àtàwọn oníṣàngó pé eléyìí sọ́wọ́ sórí àpèrè wa di ti ìsìláàmù ni àáfàá ní Adéníran Adéyẹmí tààràtàrà bàbá tó bí kéwú ìyá rẹ̀ àáfàá ní torílé tiwa èmi bá àwọn àgbàlagbà wọn ní jọ tí Adéníran Adéyẹmí jẹ àwọn bàbá wa wọn dáná lọ láti ilé wa ilé tiwa gangan lé Lájì Ọlájù ìní wọn ti bí iná ti bí ìyá rẹ̀ wọ́n dáná lọ ni ó kéwú tó wá kéyìí ó ti wá rú lórí náà ní aṣọra bẹ́ẹ̀ bá fẹ́ sàfẹ́ mọ́ wulẹ̀ jọba bẹ́ẹ̀ bá fẹ́ sàfẹ́ mọ́ jọba ilé àwọn àáfàá ṣe mọ̀ pé bàbá rẹ̀ kéwú ìyá rẹ̀ ọmọ àáfàá ni ó bá di pé nígbà tó ti Mẹ́kà dé ó sì fẹ́ràn Islam pọ̀ ní àwọn àáfàá bá ń kọrin ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ o ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ Aláàfin gàràfà òòrè Mẹ̀dínà ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́ náà bá ń kọ orin láti ṣe kíni láti ṣe àtìlẹ́yìn wọ́n kọ́ lọ jímọ̀ ní gbogbo ìgbà tá à ń sọ yìí àwọn kẹfẹ nílọrin wọ́n sì gbégún ní gbogbo ọlọ́jẹ̀ nílọrin ní gbogbo ìgbà tá à ń sọ gbogbo pé wọn gbégún mọ́ lọ́lọ́jẹ̀ 40 years 50 years ètí jù bẹ́ẹ̀ lọ ní wọ́n bá ń kọrin sẹ́mi pé àwọn oníṣègùn gbogbo wọn pọ̀ àwọn àfáà bá tún fún un ní ẹsẹ̀ kejì kèfèrí tó kù ẹ gbà fọ́ Ọlọ́run kèfèrí tó kù ẹ gbà fọ́ Ọlọ́run
ṣe bẹ́ẹ̀ rálàáfin bó ṣe ṣe tànábì kèfèrí tó gùn ẹgbà fọlọ́run ìrun aláàfin dẹ̀rí jíjẹ́ o ìrun aláàfin dẹ̀rí jíjẹ́ aláàfin gàràfà o òrè mẹ́dínà ìrun aláàfin dẹ̀rí jíjẹ́ ìjẹ́ fi sọ pé ìrun aláàfin dẹ̀rí jíjẹ́ gbogbo àwọn aláàfin tó ń bẹ tẹ́lẹ̀ látàrí aláàfin àtìbà agbólú ajé kírun kó tẹ̀ tó ka aláàfin àtìbà lọ́yọ̀ọ́ ilé àkọ́kọ́ mùsùlùmí lágbólú ajé ṣùgbọ́n wọ́n ń ṣe ẹ̀sìn wọ́n sì ń ṣe nǹkan ìbílẹ̀ wọn ò sì jókòó mùsùlùmí aláàfin àtìbà la mọ̀ sí ọmọ rẹ̀ adélù mùsùlùmí gbogbo àwọn ọmọ rẹ̀ ọkùnrin mọ́kànlá mùsùlùmí ni wọ́n láwánì mùsùlùmí ni tó wá sí Ìbàdàn gbogbo wọn báwọn adéníran adéyẹmí àkọ́kọ́ ìkejì tó fi wá dórí ìkẹta mùsùlùmí náà ní gbogbo àwọn tó ń jẹ aláàfin lọ́yọ̀ọ́ lágbàtà ti gbé Ọ̀yọ́ ilé kalẹ̀ pé mùsùlùmí náà ni wọ́n lọ́wọ́ á di wípé wọ́n wá rí pé eléyìí lọ Mẹ́kà àwọn sì rí pé ń ṣe ìsìláàmù ní tààràtààrà olóhùn ò ní dé àmì jìgà bí kó rí mọ́ gbófo wọ́n mọ̀ dé mọ̀ káwíà gbà inú ẹ̀ di ẹ̀rí jíjẹ́ ókè ọ̀rọ̀ wá délẹ̀ wọ́n wá lọ bá Awólọ́wọ̀ àtàwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá Aláàfin ọba àṣà wa jẹ́ o kọ́ mọ̀ sọ Ọ̀yọ́ di Ìlọrin ilẹ̀ Yorùbá wọ́n ń pè bí lọ́rọ̀ òun àti Bọ̀dé Thomas fi wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ Bọ̀dé Thomas àwọn èèyàn ní pé Aláàfin ní pé sẹ́mi ló ń gbó máa ń gbó lọ bẹ́ẹ̀ àlọ́ lè yùn kò rí bẹ́ẹ̀ nínú ìwádìí ìjìnlẹ̀ tiwa méjì ni àwọn àgbà gbà pé wọ́n lé obìnrin mọ́gùn fún Bọ̀dé Thomas ni inú kan ẹlẹ́ẹ̀kejì lóru ikọ́ oníkọ́ asthma ikọ́ yẹn tó wá ń wú nígbà kíní yẹn kì í ìlànà èèyàn gbélé Bọ̀dé Thomas wá kú wàhálà ayé pé bàbá ń dé mọ̀káwíà bọ́ọ̀bá mọ̀pọ̀ ṣe àáfà kọrí mọ́sálásí forí àpèrè lẹ̀ ó ti bẹ̀rẹ̀ làwọn Awólọ́wọ̀ fi wá làwọn Ọ̀yọ́ ní wọ́n bá dìde ní wọ́n bá gbàyọ àwọn Awólọ́wọ̀ ń bá gbàyọ bàbá ẹ̀kọ́ rí lẹ́sà àwọn èèyàn wá lọ láwọn àáfà káàkiri sẹ́ẹ̀sì mọ̀ pé nílé tiwa náà àǹtí tiwa ẹ̀gẹ́ mi ó pèlé àǹtí mi àbí sísítà mi ni àǹtí mi ìyá wa nílé tiwa àǹtí mi tàbí sísítà mi ni ló bí Aláàfin tí wọ́n yọ ilé tiwa sì ń jẹ́lé àfa báwọn àfa ṣe wá dìde gbogbo ilẹ̀ Yorùbá nù wà lọ báwo lọ́wọ́ ìbàbò bàbá o ẹ̀fẹ̀dẹ́ bá fẹ́ gba àkọ́ lọ́wọ́ èèyàn bàbá kí lẹ fẹ́ kọ́ lọ́hùn ó ṣe ìkẹ́nẹ́ o tí èyí lè sọ pé irú kẹ́nẹ́ ní kọ̀rọ̀ lọ́lọ́hùn ó ti wá gbèrú yín báyìí dìde tẹ́wàá mọ́ tí èyí bá sáwó lọ́wọ́ máa bù kẹ́nẹ́ bo ló ti fẹ́ jáde ẹ̀dá kan tí nkẹ́nẹ́ fi lè jáde tí èyí bá sáwó lọ́wọ́ bí wọn náà ṣe gbọ́dọ̀ jẹ́ ògo fúnra rẹ nu ṣe nǹkan tí orúkọ ìlú rẹ orúkọ ọ̀ràn rẹ orúkọ ìyá rẹ òfin ní parẹ́ ọ̀rọ̀ bàbá wa la bá wá Aláàfin tí adáwákà fún pé Awólọ́wọ̀ lè gbàgbọ́ èèyàn lẹ ṣé Aláàfin Awólọ́wọ̀ Aláàfin tẹ adáwákà fún pé ìrú ẹlẹ́mí ìdẹ̀rí jíjẹ́ o ìrú agbọ́ àwálẹ̀ gbọ́ wákà yìí ẹ mọ wákà àdá sẹ́ẹ̀lì ṣe sí rẹ́kọ̀dù báyìí kẹ́ ẹ wọ stúdíò bàbá tá a wá bá yín fún ni wípé bẹ́ẹ̀ sì bá wa dáríjì kábíyèsí olóṣèlú lù ó ti bẹ̀rẹ̀ tipẹ́ bẹ́ẹ̀ sì bá wa dáríjì kábíyèsí kí wọ́n padà sí orí àpèrè wọn. Awólọ́wọ̀ ní pé ẹjọ́ ti wà nílé ẹjọ́ alówó lọ́wọ́ sí ló lágbára ìta máa sọ fún yín nù tí ò ní yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi ìjọba máa ń lágbára lórí bí mo ṣe fẹ́ kẹ́ ẹ dá ẹjọ́ rè bẹ́ẹ̀ ni pé ẹ dá báyìí ẹ síjú àánú wò ẹjọ́ mi ń bẹ tá a ti wòye pé ọ̀dà bàbá Ìjẹ̀ṣà ní ìsìn ẹ wo iye ọdún tí wọ́n fún ìjọba lágbára láti sọ pé ẹ fi ilẹ̀ àsíjú àánú wò sáà ti jẹ́ kó jẹ́ inú ìyá rẹ̀ ó yẹ fi ilẹ̀ ìjọ máa lọ nígbà ayé àwọn òyìnbó náà ni
Agbájé adájọ́ ni lára àwọn adájọ́, wọ́n sì wà lára àwọn ṣé Sàlámì Agbájé náà kọ́ ni wọ́n wà lára àwọn olóyè Ìbàdàn. Wọ́n wá gbé ẹjọ́ kan lọ, àwọn méjì ni wọ́n, ẹnìkan pààyàn, ẹni tó wá pààyàn wá jẹ́ fámìlì rẹ̀, ó wá déwájú adájọ́, mọ̀lẹ́bí rẹ̀ sì ládájọ́, ó dájọ́ pé kí wọ́n lọ yẹgi fún ni. Wàhálà bá dé, wọ́n wá lọ sọ́dún, wọ́n lọ àpígbà, wọ́n wá dọ́dọ̀ àwọn òyìnbó, wọ́n wá gbé abẹ́ òyìnbó pé kí ni tó dá, kí ni tó ṣẹlẹ̀, wọ́n wá wò òyìnbó ní ó dáadáa, yípe torí yípe kò torí pé pọ́ jẹ́ mọ̀lẹ́bí òun, wọ́n wá yí ẹjọ́ ń padà kúrò lẹ́jọ́ kú. Ó dáadáa. Ìjọba a máa síjú àánú wòyàn lórí ẹjọ́. Ẹ wò gbà tí Sunday Ìgbòho ṣà ó baba dami tọ́rọ̀ ṣẹlẹ̀ táwọn ọ̀tá ilẹ̀ Yorùbá kọlù tó ń bẹ ní Benin Republic tán ni wọ́n dẹdẹ rẹ̀ kí wọ́n mú wọn ṣe gbàkànṣàwò kan, nígbà ọmọ wa débẹ̀ wọ́n lu agbára yẹn pé bẹ́ẹ̀ náà ò lè mú un lẹ̀ tí ì bá ṣagbára tí ń pàṣẹ fagbára, nígbà agbára tí ń pàṣẹ sagbára yìí tí wàá bọ́ sọ́wọ́ alágbára tó tún lè pàṣẹ falágbára, ẹ fi ilé ẹjọ́ máa lọ. Yóò sì padà wọ Nàìjíríà lágbára Ọlọ́run pẹ̀lú tìlù ti fọ́n ní wọ́n padà wọlé Yorùbá yìí. Nígbà àwọn Fúlàní kóra wọn kí wọ́n ti filẹ̀, ẹ máa bọ orí yín burú, ṣé Sunday Ìgbòho ń pààyàn kí ni? Ìjọ yìí ti ń pa àwọn èèyàn káàkiri inú igbó, èwo wọn múnú yín tá a rí? Ẹ dákọ, èmi ò bá yín jiyàn, mi ì sọ pé màláìkà Ọlọ́run ni Sunday Ìgbòho, mi ì sọ pé òun ló mọ o, àlẹ́ ẹ dákọ gbogbo àtó ṣe rálì ẹni tí wọ́n pa ọ̀tán. Tá a bá fẹ́ wẹ́sùn míì kà sí lọ́rùn, àlesọ́ tẹ́ bá ní níbo Sunday Ìgbòho wíìkì sí lọ́dọ̀ tèmi, èmi mọ̀ ọ́, ṣùgbọ́n pé nígbà wọn wá ń ṣe rálì ọwọ́ apáàyàn ó ṣe gbá kan ṣàwó kan, ìjọba wa lágbára, wọn wá lọ bá Awólọ́wọ̀ ní pé ẹ jẹ́ wọn ọ̀dà, àwọn afáwà bí Awólọ́wọ̀ léèrè yìí pé ọ̀dà tí ilé ẹjọ́ bá dá ní ẹ̀bí ńkọ́? Awólọ́wọ̀ ní àwa náà ní àpadà sí ibú, àwa la lè fi kàn yàn, àwa la sì lè má fi kàn yàn, tí wọ́n bá dá lẹ́bi á dá padà abẹ́. Ilé ẹjọ́ bá dájọ́ ni wọ́n bá yọ Aláàfin, wọ́n bá wà lọ lẹ́sà pé kí wọ́n máa sanwó fún un. Àwọn àfáà wa lọ bá Awólọ́wọ̀ ní òsì tó ń lè ṣe pé tilẹ̀ ẹjọ́ dà Awólọ́wọ̀ láwa náà iná ẹ̀ ní pé ká ṣọ́ra. Ilẹ̀ Yorùbá ọkàn àfáà, ọkàn àwọn wòlíì, ọkàn àwọn oníṣẹ̀ṣe àgbà, tá a bá ti jọ fọwọ́sowọ́pọ̀ tá a ríra wa, tí wọ́n àfọ́ ọmọ wò pé kílẹ̀ nìkan ó ṣe, tí wọ́n pásítọ̀ náà mọ̀ wò, tí wọ́n oníṣẹ̀ṣe o, àtolóṣèlú àti wà àtọmọlẹ́yìn gbọ́ alájọ gbélẹ̀ Yorùbá ìdílẹ̀ lérí. Wọ́n kan rú Awólọ́wọ̀ ọ̀nù pé ìwọ ok á jọ mọ̀ pé Ọlọ́run fà wá ní nǹkan. Ẹ má fojú di àwọn àfáà tó láṣìírí o, ẹ má fojú di wọn o, ẹ bá ṣe láwọn wòlíì àgbà ẹ má fojú di wọn o, tẹ ẹ bá ti rẹ́ni Ọlọ́run ẹ ní ẹsẹ̀ máa béèrè pé tọ́lọ́run bá fi sípayá ọkàn rẹ, ò ní ẹsẹ̀ máa béèrè pé sẹ́ni Ọlọ́run ni tó fi mọ̀ pé ní Ọlọ́run ni, ò ní ẹsẹ̀ máa béèrè pé sẹ́ni Ọlọ́run tó fi mọ̀ pé ní Ọlọ́run ni wọ́n fi wá gbé Aláàfin sí Iléṣà. Ọ̀rọ̀ wa ti wá pín méjì, ṣẹ́ẹ̀sì mọ̀ pé Èkó federal Èkó ó lójú ibi tí ìjọba gbogbo Mùṣín gbogbo nǹkan ó ní ibi táwọn Awólọ́wọ̀ dé. Tẹ́ bá lọ wo orin Àyìnlá Ọmọwúrà àti Barrister, federal government yóò máa ní wọlé wa o, à ń ṣètò o, Bọ́lájí máa ń ṣètò. Ẹ lọ wo ti Àyìnlá Ọmọwúrà, àwọn méjì wọn jọ kọ nígbà náà, Barrister náà kọ tó fi bóyá mo lè fún wa ní méjì lórí WhatsApp tẹ́ bá béèrè fún àgbọ̀. Barrister aṣọ gbogbo tó jẹ́ láti kíní federal capital ni wọ́n fi wá sí tí Àyìnlá Ọmọwúrà làwọn èèyàn gbọ́ jù, àwọn èèyàn mọ̀ pé ti Barrister gan dùn ju Àyìnlá Ọmọwúrà lọ. Tẹ́ bá dẹ̀ lọ wo bẹ́ẹ̀ ṣe jọ pìsẹ́ǹtì ẹ̀mí tí wàhálà ti ń dénú pé wọ́n jí mi lórí kọ́. Ẹ bá lọ wo bá méjì jọ pìsẹ́ǹtì orin yẹn díẹ̀ ló fi yàtọ̀ síra wọn. Làwọn wá fi lọ gbé Aláàfin Adéyẹmí Adéníran kúrò ní Iléṣà náà fi wá gbé lọ
sọ́dọ̀ ṣé aláwo kọ́ ni ní Èkó. Nígbà wọ́n wá gbé débẹ̀ náà wà bẹ́ẹ̀ wọ́n wá lọ àpí ẹjọ́ yẹn níbi tí agbára tiwọn náà ká lọ́dọ̀ federal wọ́n bá dá Aláàfin láre. Àbúrò bàbá tèmi a máa ń pè ní Wàhábì Ṣítù, a máa ń pè wọ́n ní bàbá Ǹdìsìn. Bàbá ló kọ́kọ́ sọ gbogbo ọ̀rọ̀ bí gbogbo ìgbẹ́jọ́ ń ṣe lọ, torí nígbà míì tí bá ń béèrè ìtàn bàbá ò ní lọ bá àbúrò àwọn, torí bàbá tó bí èmi àwọn tó gbé lọ́dọ̀ ìyá wọn nílé ìyá wọn, àwọn ń gbélé ìyá wọn, ṣùgbọ́n Wàhábì àwọn gbé nínú agboolé tààràtààrà. Ṣé flagging ni àbí network? Ìní wọn wá dá láre tínú àwọn èèyàn ti ń dùn ipá Aláàfin ó padà sílé. Ṣàdédé la gbọ́ pé Aláàfin wàjà ó kú lẹ́kọ̀ọ́. Àkọ́bí rẹ̀ kìí ṣe bàbá wa Lámídì tó kú ní àkọ́bí, òun náà tún kú. Léyìí tó yé gbogbo àwọn àáfàá àtàwọn tọ́rọ̀ kàn pé wọ́n pa ni. Kò sì sẹ́lòmíì tẹ́ ń fi allegation kan pé Awólọ́wọ̀ ọwọ́ rẹ̀ ọ̀mọ́. Èyí táwọn èèyàn wá ń sọ ni pé wọ́n ń gbẹ̀san ti Bọ̀dé Thomas lára rẹ̀. Ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ ni. Wàhálà yìí tó wá bẹ̀rẹ̀ ìlà wa ń ti nǹkan sílé Ifẹ̀. Awólọ́wọ̀ àti ọba Adésọjí Adérẹ̀mí kẹ́ ẹ bá lè mọ bí mo ti lọ. Àwọn wẹ̀wọ́. Adésọjí Adérẹ̀mí wá wàjà. Kẹ́ ẹ mọ tó ṣèlú ń dálẹ̀ o, kẹ́ ẹ mọ tọ́rọ̀ ẹ̀sìn ń dálẹ̀ o, ibi tá a ti níṣòro rèé o. Ọ̀rọ̀ ẹ̀sìn náà la ṣe níṣòro, ọ̀rọ̀ òṣèlú náà la ṣe níṣòro, níbi ọ̀rọ̀ Àfọ̀njá àti Álímì àtàláàfin àti Báṣọ̀run Àṣàmú kẹ́ ẹ bá lè mọ̀ o. Aláàfin wá wàjà, àwọn ní Adésọjí Adérẹ̀mí ọ̀rẹ́ Awólọ́wọ̀ wá wàjà. Ọbásanjọ́ ti gbéjọba fáwọn olóṣèlú. Bọ́lá Ìgè ní ń bẹ. Ṣé Ẹ̀sà Òkè kọ́ ní Ìjẹ̀ṣà ní olóyè Bọ́lá Ìgè? Ilé ń bẹ lórí àpèrè ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀ṣun àti Ọ̀yọ́ state ni wọ́n jọ wà papọ̀ ńgbà náà ni. Ọ̀yá bó la sì bá fẹ́ ṣe o. Aláàfin Ọọ̀ni ti wàjà, Adésọjí Adérẹ̀mí ti wàjà, ọ̀rẹ́ Awólọ́wọ̀. Bọ́lá Ìgè sì ni ọmọ Awólọ́wọ̀ ni. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bó láti ṣe níta máa ń ṣe ni pé a máa ń ránṣẹ́ lọ sí Ọ̀tún Èkìtì. Lọ́nà jíjìn yẹn bẹ́ẹ̀ ni. Ní ìpínlẹ̀ Oǹdó Èkìtì wà lára Oǹdó ńgbà náà. Tán bá wá ránṣẹ́ wá, táwọn bá ti wá dé, àwọn ni wọ́n wà ránṣẹ́ lọ bá Aláàfin. Àwọn wọ́n ránṣẹ́ lọ bá ọba Bìíní. No, Aláàfin for what? Ẹ tún sáfẹ́ kí wọ́n mọ̀ pé ọlá Ọ̀yọ́ yìí tó pọ̀. Bọ́lá Ìgè lọ bọ́ sórí rédíò tó ń kéde pọ̀ ní ti kú. Lọ́ba bá àṣà tí baba ńlá wa ti gbé lẹ̀jẹ̀. Tẹ́ ẹ bá ń wo àbọ̀ a máa bọ̀. Ẹ wo Awólọ́wọ̀, ẹ wo bí baba ṣe dáa tó, ẹ wo tí wọ́n bá kúrò láyé. Ẹ wo Bọ́lá Ìgè bó ṣe dáa tó, ẹ wo tó bá kúrò láyé. Ẹ jẹ́ á ṣọ́ra. Ẹ jẹ́ á ṣọ́ra. Ní ẹ ṣe wá ba àṣà yìí jẹ́, a lò látòrí Odùduwà, a lò bẹ́ẹ̀ tó fi dórí ajagun tó jẹ kí Adésọjí Adérẹ̀mí ó tó jẹ. A lò fún Adésọjí Adérẹ̀mí, ọba méjì péré láti ìlò fún. Adésọjí Adérẹ̀mí àti Síjú Adé tó jẹ lẹ́yìn rẹ̀, àwọn méjì tá àti ìlò fún nù. Tó jẹ́ pé lórí ìmùlẹ̀ ọjọ́ kìíní àná tí ń bẹ láàrin Oòrè, fúnra Odùduwà lọ́sọ̀ di Oòrè olóore mi. A nítàn o, àfẹn tí ò bá fẹ́ gbọ́ tàn ni ó sọ pé Yorùbá ò nítàn. Ìdí nu táwa fi ń pariwo pé tàn wo ò gbọ́dọ̀ parẹ́, ìtàn wo ò sì gbọ́dọ̀ parun. Kò sì sí gbogbo nínú sẹ̀mí mi ni ìfẹ́ rí kinní kan, ìfẹ́ gbọ́ kinní kan, ìfẹ́ wo kinní kan, ìfẹ́ mọ kinní kan ju
ìtàn Yorùbá yìí lọ gbogbo ilẹ̀ Yorùbá ó sì padà. Torí ìdí èyí la ṣe wá ń pariwo nínú oṣù kẹta ọdún tá a máa mú yìí á ṣe ètò tá a fẹ́ kí gbogbo àwa ọmọ Yorùbá ó kópa. Mo dúpẹ́ lọ́wọ́ wa tá a ti ń bá wa dá sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò tiẹ̀ fẹ́ ká dárúkọ wọn àti ẹ̀ní dárúkọ ẹnìkankan lórí agbàgbé. GTB back tá à ń lò làwọn olójú ìran wa inú oṣù kẹta la fẹ́ ṣe pàtàkì tán ọmọ Yorùbá, ètò tó ṣe wípé fún gbogbo ọmọ Yorùbá ni pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wálẹ̀. Ẹ má jẹ́ tàn wọ́ parẹ́, èmi ń bẹ lónìí, Ọlọ́run fi mọ̀ mí níwọ̀nba tí mo mọ̀ la fi ń wú ìtàn jáde. Mo sì mọwọ́ wẹ̀ mo bá àwọn àgbà jẹun ní a bá gbé lé lọ́wọ́ gbígbà kò sówó ńlẹ̀ o, kò sásọ ńlẹ̀ o, kò sí kinní ńlẹ̀ o, àmọ́ ìtàn ń kọ́ ìjọba àsìfẹ́ gba ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa ń gbé fún wa. Ẹ̀yin tẹ́ ẹ wá lówó tẹ́ ẹ lọ́lá, èyí tí wọ́n gbé fèmí ní tí mò ń ṣàǹfààní fúnlẹ̀ Yorùbá àsìkò tó tèmi náà fẹ́ kẹ́ ẹ ṣàǹfààní fún tàn Yorùbá ká ṣètò àkọ́kọ́ ká lè máa rí ṣe lọ bẹ́ẹ̀ lọ́dọọdún. Ọkọ̀ ju ẹnikẹ́ni wálẹ̀ tó bá ti joyè gbogbo wa ni. Ìtàn ò gbọ́dọ̀ tán, àrọ́bá ò gbọ́dọ̀ pakasọ, ìtàn ní tan náà ránmọ́ránmọ́, sọ̀rọ̀ tó bá lọ́dí ìgbín, torókùn ò lè gògògò kó má lébi ó ti lálẹ́ wá. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o, ọmọdé ò bá tàn o, àbá àrọ́bá. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. Ọmọ Ootu Ojire, àsìkò tó ká jẹ́ kí gbogbo ayé ó mọ pàtàkì ìtàn Yorùbá. Ìtàn wa kò gbọ́dọ̀ kú, ìtàn wa kò gbọ́dọ̀ parun. Oníbodè ti kópa tirẹ̀, akíkanjú ọmọlúàbí ń pè wá. Káwá kópa tiwa, kí ètò ńlá yìí lè wáyé nílùú Ìbàdàn. Gbogbo ọmọ Oòduà kárí ayé ni ètò yìí kàn. Ààrẹ Laji Abbas nìkan ò lè dáṣe. Ojúṣe gbogbo wa ni. Káwọn tí ó mọ̀ gbà táwọn baba wa pàjùbà àṣà. Kán má bàa wá tẹ̀yìn pẹkọrọ wa. Lásìkò táwọn dágbodò àṣàgún yẹn jẹ. Kọ́rọ̀ wọ́n mọ̀ di pé àwọn aláwọ̀ funfun ni ó padà máa kọ́ wa láṣà wa. Gbogbo ọba àlàyé, ìjòyè, bọ̀rọ̀kìnní, parakoyí. Ẹ jẹ́ kájọ ṣe onígbọ̀wọ́ ètò yìí. Àkọ́kọ́ orú ẹ̀ nínú ìtàn Yorùbá nìyí. Fún àtìlẹ́yìn àti onígbọ̀wọ́, ẹ kàn sí Ààrẹ Laji Abbas lórí +234 8023 68 7432. Ìtàn Yorùbá ò gbọdọ̀ di àjàsọ àjàrò àròsọ èdè lásán. Ó dọwọ́ gbogbo wa o. Ẹ jẹ́ àjọṣe. Bó ṣe nínú gbogbo alájọṣe ìtàn pọ̀ ẹ ń bá ní Yorùbá ò nítàn kò fẹ́ gbọ́ tàn, ẹ ń bá sì fẹ́ gbọ́ tàn yọ mọ̀ pé Yorùbá nítàn. A nítàn o. Ìtàn ni ò jẹ́ o, ìtàn ni ò jẹ́ o, ìbá ṣe bí ọlọ́ba, ìtàn ni ò jẹ́ o. Títí ìgbà tá a tún pàdé, èmi a máa wí pé ejò kan ò ní rọrùn rè pé láyé kó dúró ire o. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyì, asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí, èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá, ìwọ nà, asọ̀tàn gbóyè, ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, bọ́dọ̀ ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́, bọ́dọ̀ ògùn ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà